Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àgbẹ̀ wa, ìròyìn kan mo tún mú wá fún yín o tó máa ṣe ìwúlò fún gbogbo wa ẹ̀yin àgbẹ̀. Ẹ jọ̀ọ́ ọ̀nà àbáyọ fún wa tó jẹ́ wípé àwọn màálù, ìwọ tó bá dá oko tó mọ̀ wípé iṣẹ́ oko yìí ò ní nǹkan míì tó fẹ́ ṣe yàtọ̀ sí iṣẹ́ oko. Wọ́n ní ká sọ fún yín wípé ewé ń bẹ, egbò ń bẹ, ṣùgbọ́n ẹ gbọ́ mi yéké o, torí ọ̀rọ̀ yìí ó ń dá wàhálà àti àríyànjiyàn lẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn. Mo rí fídíò kan tí wọ́n ṣò nígbà tí mo wá ń fomi tó ọ̀rọ̀ tèmi náà tún ṣe àṣàrò, mo wá kíyèsí òtítọ́ àti òdodo tí èmi náà mọ̀ tó sì dá mi lójú. Torí àwọn kan sọ wípé inú ẹ̀sìn ìṣẹ̀báyé ni wọ́n ti mú ewé àti egbò jáde. Irọ́ pátápátá la bá ń bẹ̀. Kí ẹ̀sìn tó dé ilé ayé ká tó mọ tó ń jẹ́ bóyá ìgbàgbọ́ ni o, bóyá ìṣẹ̀báyé ni o, bóyá Christianity ni o, bóyá kinní kan ni, ẹni tó dá ayé àti ọ̀run tèmi mọ̀ nípa ẹ̀ tí mo sì kà tó sì yé mi tó tún fi hàn mí, bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá ó tún fi hàn mí, ó ní wípé Ọlọ́run ti dá ewé àti egbò sínú ayé kó tó dá àwa ènìyàn. Ó ti dá ewé àti egbò. Ẹlẹ́dàá tó dá ayé Olódùmarè kó tó dá ẹ̀dá adánihunrun sínú ayé ló ti dá ewé àti egbò sínú ayé. Ó fi ewé bẹ̀ sí, ó dá gbogbo igi oríṣiríṣi tó máa mú èso rẹ̀ wá, ó dá gbogbo ewé bẹ̀ tó máa mú gbogbo èso oríṣiríṣi wá, ó dá ẹja, ó dá ẹranko, ó dá gbogbo ẹyẹ ojú ọ̀run, kò sí tí ò dá sínú ayé. Nígbà tó dá tán ló tó wá dá ènìyàn, ló tó ní ẹwà ẹ jẹ́ ká dá ènìyàn, ká fi èèyàn tó máa ṣe àkóso lórí gbogbo ohun tóun dá kó tó wá dá èèyàn. Ṣé wá nígbà tí Ọlọ́run dá ewé àti egbò yìí, ká ẹ má bàa mú mọ́ra wọn rárá, ẹ má jẹ́ kán fi ẹ̀kọ́ òdì torí oníkálukú ló máa jiyàn, kinní kan ẹ̀sìn tèmi ni kinní kan, ẹ̀sìn inú kinní kan wọ́n ya lò ní, wọ́n yá nǹkan kan lò. Ìwọ tó bá wá gba ẹ̀sìn sódì tí ò nóye ló ní láti wá ìmọ̀ kún ìmọ̀. Nígbà tí ó wá dá gbogbo ẹni kí ló sọ, ó fún wa ní ewé àti egbò yẹn láti jẹ́ oúnjẹ fún wa. Bó ṣe jẹ́ oúnjẹ fún wa yẹn ni pé ìmọ̀ tó fi sínú wa, ìmọ̀ ni ìmọ̀, òun ló fún wa ní agbára ìmọ̀ láti mọ̀ wípé eléyìí jíjẹ ló máa wà fún. Ẹ ń jẹ wédú, ẹ ń jẹ ilá, ẹ ń jẹ ẹ̀fọ́ gbúre, ẹ ń jẹ ẹ̀fọ́ oníyanrìn, ẹ ń jẹ ẹ̀fọ́ kinní kan oríṣiríṣi ẹ̀fọ́. Ẹ mọ̀ pé àwọn ewé kan wà tó yẹ pé kò gbọdọ̀ kan ẹnu èèyàn, poison ni. Bẹ́ẹ̀ ni, ẹ lọ ṣèwádìí dáadáa. Àwọn ewé kan wà tí ò gbọdọ̀ kan ẹnu èèyàn tó jẹ́ pé májèlé ni, wàá fẹ́ ṣu inú ẹ̀ pa tó bá kan ẹnu èèyàn, wọ́n wà bẹ́ẹ̀. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé ẹ lè ṣe jẹ́ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe ń ro ẹ̀fọ́, tẹ́ ń ro ẹ̀fọ́ àti irúpọ̀ yẹn, ẹ lè ṣe bẹ́ẹ̀ tó jẹ́ wípé àwọn yẹn fún ìwòsàn ni ó ná Ọlọ́run dá wọn. Ó dá wọn kó tó dá ẹ̀dákẹ́dá sílé ayé ni. Kì í ṣe pé bóyá oníṣẹ̀ṣe kan ló ní ewé àbí kírísítẹ́nì kan ló ní ewé. Ọlọ́run ló fi ewé àti egbò sí orílẹ̀ ayé toró mọ̀ pé ó ti ní ìmọ̀ rẹ̀ pé òun máa dá ènìyàn. Ó mọ nǹkan tí ènìyàn máa nílò fún ìwòsàn. Ó mọ̀ wípé ó máa dé ojú kan, a máa ṣe àìsàn. Ó mọ̀ pé ó máa dé ojú kan, a máa ní àwọn àrùn kan máa jẹ tó yẹ pé àwọn nǹkan tá a máa fi kojú rẹ̀ làwọn eléyìí. Bẹ́ẹ̀ ni ó wá fún wa nígbà tó wá dá wa. Ṣé wá rí ìmọ̀ yẹn, bí a ṣe wá ní ìmọ̀ yẹn àti apá ibi tọ́lọ́run dá wa sí la ṣe mọ̀ wípé ní ilẹ̀ Odùduwà, ní ilẹ̀ Yorùbá, ní ibi tọ́lọ́run tẹ̀dó wa sí, pé Ọlọ́run dá wa dáadáa torí pé àwọn ewé tí ó ń wù níbẹ̀, àwọn egbò tó ń wù níbẹ̀, irú ilẹ̀ tí a ní níbẹ̀, irú ojú ọjọ́ tá a ní níbẹ̀, ó dára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ó dára jù ní gbogbo àgbáyé.
Ọlọ́run tún wá nígbà tó dá tó tún wá dá àwa sínú irú ilẹ̀ yẹn tó dá àwọn bàbá wa sínú rẹ̀ ó wá fún wọn ní ìmọ̀ torí pé wọ́n jẹ́ ẹni tó ń wádìí wọ́n ṣe ìwádìí ìmọ̀ kì í déédéé wá báyàn o kàn lè máa lọ kó ní ewé kékeré kan ìwọ náà máa ṣe ìwà àwọn bàbá wa jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ṣe ìwádìí Ọlọ́run wá fún wọn ní ìmọ̀ wọ́n yọ̀ǹda ó fún wọn ní ìmọ̀ yẹn tó o bá ṣe ìwádìí ẹ̀ wá ní ìmọ̀ nígbà tí wọ́n wá ní ìmọ̀ yẹn ó ná ṣe rí pé ìmọ̀ yẹn wọ́n mọ̀ wípé Ọlọ́run tó dá ewé yìí torí pé èèyàn kan ló fi ewé síbẹ̀ Ọlọ́run tó wá dá ewé yìí ó wá fún wọn ní ìmọ̀ bó ṣe ń ṣe ìwádìí sí ló ń fún wọn ní ìmọ̀ tẹ́yìn náà bá ṣe ìwádìí ẹ máa rí ìmọ̀ bí èmi ṣe wà yìí mo mọ àwọn nǹkan tó jẹ́ pé kò sẹ́ni tó kọ́ mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí àti gbogbo ẹ̀gán Ọlọ́run ó ń fi hàn mí bí mo ṣe jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó ó fi hàn mí bẹ́ẹ̀ ni ó máa wá ṣàlàyé fún ẹ pé ewé báyìí o àwọn bàbá yẹn wá fún wọn ní ìmọ̀ pé tó bá lo ewé báyìí ó máa ṣiṣẹ́ báyìí àwọn náà á máa ṣe ìwádìí lórí ẹ̀ wọ́n máa ṣe ìwádìí sí wọ́n máa ṣe test run wọ́n máa bí wọ́n ṣe ń carry laboratory test tí wọ́n ń ṣe analysis tí wọ́n ń ṣe gbogbo hypothesis bákan náà ni àwọn bàbá wa ń ṣe nígbà yẹn kò kí ń ṣe ẹ̀sìn ló bá délé léyìí ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ kó dojú wa torí tẹ́lòmíì bá ti gbọ́ ewé àbí tó gbọ́ egbò báyìí òòṣà dé nìyẹn wọ́n ti ṣe òòṣà àbọ̀rìṣà torí Ọlọ́run gan kórìíra pé kó wá sọ ewé di tó wá máa bọ ìyẹn ló lòdì sọ́lọ́run ò lè máa bọ ewé torí Olódùmarè ló dá ewé Olódùmarè ló dá egbò Olódùmarè yẹn nígbà tá bá wá tó bá já bóyá ẹ̀fọ́ efinrin ló já o tí ń lọ ẹ̀ tán wá ní kó gbó tó wá gbọ́ ẹ̀fọ́ efinrin yẹn tó mú báyìí wá máa pé kábíyèsí ọba Elédùmarè ògo ní forúkọ rẹ o ara ẹ sì wọ Ọlọ́run tó dá ewé àtegbò yẹn ni kó máa júbà fún ó ní kó máa júbà fún kó ṣe kó wá sọ ewé di Ọlọ́run tó fẹ́ máa bọ kó wá sọ ewé yẹn di àwọn tó ní agbára lórí Ọlọ́run ló fún ní agbára tó fi ń ṣiṣẹ́ rẹ̀ òun ló fún ewé mángòrò ní agbára tó fi ń wo ibà sàn òun ló fún dógóyárò ní agbára òun ló ní agbára yẹn òun ló dáa tó ló mọ àwọn nǹkan tá a máa dojúkọ ó fún wa tó o bá wá ní ìmọ̀ yẹn bó o ṣe ń ṣe ewédú tó ń jẹ náà bákan náà lọ́nà kan náà ni tó o bá mú dógóyárò àti gbogbo ẹ̀ tó o parapọ̀ bẹ́ẹ̀ ni tó o dà pọ̀ mọ́ra tó o wá tó o ṣe lómi gbóná tó o mú ẹlòmíì ti sọ di pé ẹ̀ṣẹ̀ ni ìwọ ni ìwọ àìmọ̀kan ní ignorance ló ń pa ẹ lọ ignorance ló ń pa ó wà nù bíbélì lọ ka bíbélì ẹ̀ dáadáa èmi ka ti tèmi bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run ni mí pẹ̀lú gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run discovery ni bó o bá ṣe bá Ọlọ́run yẹn rìn sí bó o bá ṣe jinlẹ̀ sínú ẹ̀ tó o súnmọ́ bẹ́ẹ̀ ló máa ní òye ló máa ní ìmọ̀ ló máa fara ẹ̀ ràn ẹ́ sí lójoojúmọ́ so ẹ jẹ́ ká clear yẹn pé tí a bá ní bóyá ewé àbí egbò kankan bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ti dá sílé ayé kó tó dá àwa èèyàn nígbà tó dá àwa èèyàn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń wádìí iná bẹ̀rẹ̀ sí ń béèrè ìmọ̀ ẹ má gbàgbé pé ìmọ̀ Ọlọ́run ní jẹ́ ìmọ̀ kì í ṣe ènìyàn kankan Ọlọ́run ní ìmọ̀ ẹni tó bá fi fún ló fi fún ẹni tí Ọlọ́run bá fi fún ló fi fún gbogbo èèyàn ò lè mọ̀ o gbogbo èèyàn ò lè mọ̀ tán ẹ bá rí ẹlòmíì gan àwọn bàbá mi wọ́n mọ̀ jura wọn lọ wọ́n á tún máa súnmọ́ra wọ́n á tún máa ṣàlàyé fúnra wọn ní pé ibi tí mo mọ̀ tèmi délé mi ò tí ì gbọ́ ń pa ilé bẹ́ẹ̀ ni ìmọ̀jìn Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ Olódù tó máa rè bàbá mi atẹ́dà ṣẹ̀dá òun ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ni ìmọ̀ so ẹ má jẹ́ ká gbé àwọn nǹkan tí Ọlọ́run wá dá yẹn ga ju Ọlọ́run lọ fúnra ẹ̀ Ọlọ́run ló ní gbogbo agbára òun ló ní gbogbo agbára láyé àti lọ́run òun ni ká máa júbà fún ẹlẹ́dàá atẹ́dà ṣẹ̀dá nítorí náà gbogbo ẹ̀yin àgbẹ̀ wa nílé lóko ewé kan wà tí wọ́n ń pè ní tàágìrì lórúkọ ẹ̀ jẹ́ ẹ lọ ṣèwádìí ẹ̀ nítorí àwọn ọ̀tá wa tí wọ́n ń fi ẹran màálù tí wọ́n fi ń kó wa ní ewéko jẹ tàágìrì yẹn ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àgbẹ̀ àbí tó yín ní interest nínú ẹ wò àwọn ìwádìí kan tí mo ṣe kò ń ṣe òun nìkan o màá máa bẹ̀rẹ̀ sí máa fún yín láwọn nǹkan tó ní because àwọn ọ̀nà àbáyọ kátìẹ̀ tó di pé a wá bọ́ sí orílẹ̀-èdè wa fẹ́ dá gbogbo nǹkan tó wà ní orí ilẹ̀ wa kí wọ́n tó jẹ tán káwọn náà lè mọ̀ wípé Ọlọ́run dá wa pé àwọn ọmọ Yorùbá a kì í ṣe ẹni tán máa tẹ̀ mọ́lẹ̀ tán máa tẹ̀rì mọ́lẹ̀ a sì lábẹ́ ìgbèkùn a ní agbára a ní ọgbọ́n a ní ìmọ̀ Ọlọ́run fi gbogbo ẹ̀kẹ́ wa ewé tàágìrì ẹ lọ gbìn
ẹ gbìn mọ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ń gbìn bẹ́ẹ̀ ni ẹ lọ ṣèwádìí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá tó bá yá díẹ̀díẹ̀ la máa tú ṣùgbọ́n fáwọn tó bá tún fẹ́ gbọ́ much about pé kí ni wọ́n lè ṣe o mo ní oko mo ní gbogbo ẹ̀ contact yẹn a sì máa gbéyàn wá tó máa ṣàlàyé gbogbo ẹ̀ fún wa yékéyéké ṣùgbọ́n ní kíákíá gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ wípé bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ dá oko ni o àbó tí ń dá oko tẹ́rù ń bẹ́ẹ̀ pé kinní kan lọ tàgìrì ẹ mú mọ́ tábà ẹ gbìn papọ̀ mọ́ gbogbo tẹ́ bá gbìn lóko kò ní ẹ wò ẹ má wò pé ṣẹ́nu nǹkan kínkínní yẹn náà ni ẹ jẹ́ kí màálù yẹn lọ jẹ ẹ wò ọrùn làálàá wọn tiẹ̀ ní débẹ̀ ni wọn lè débẹ̀ bíi mákàn ní mákàn tàgìrì ló ń jẹ́ o tàgìrì ìyẹn dúró bẹ́ẹ̀ lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa national identification number national id ẹ̀yin ìjọba àkà mi mọ̀ bí tí màá ti bẹ̀rẹ̀ lórí gbogbo yín o bóyá Sanwó-Olú ni kí n tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ ni àbí Ṣèyí Mákindé àbí olórí wọn torí a tún ti gbọ́ pé wọ́n ní nísìnyìí national identification number wọ́n máa leak ẹ̀ mọ́ sim card so that sim card yẹn ẹni tí kò bá ti register national id card ẹ má jẹ́ ń tẹ̀ ẹ̀wẹ́ àwọn tí màá gbé wọlé wọ́n máa ṣàlàyé gbogbo ẹ̀ fún aṣùgbọ́n ẹ̀ wò ó àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń kí o àwọn ọjà tá à ń torí wọn jà tánítà ló ń jà lẹ́yìn kùlé àwọn láwùsá lónìí àwọn dọ̀dẹ̀ sìn àwọn mùmúnátù àwọn Buhari dìdìrìn Buhari wèrè àwọn Tinubu dìdìrìn Tinubu wèrè Tinubu òfò àwọn yẹn náà ti lọ kí o lórí 2023 yìí á ti yá ṣe ọ̀rọ̀ yìí sí báyìí ẹ wò wọ́n ẹ wèrò láláwúsá lẹ́nì lórí ọ̀rọ̀ pọ́n fẹ́ dìbò yan Tinubu iná pọ́n máa dìbò 2023 àbí Fáyẹmí náà fẹ́ yàn ní ẹ wò wọ́n kẹ́ ẹ lè mọ̀ páwọn èèyàn wa àwọn ìyá tó ń ta gbogbo ẹ̀ tó jẹ́ pé wàhálà àti ìdààmú ìlú ò rọgbọ fún wọn ẹ wò wọ́n tún lọ sára wọn sínú aláwúsá ẹwèrò lórí national id bá ṣe sọ wípé kí wọ́n lọ jó àwọn voters card wọn kàn má dìbò pé kò síbò ní 2019 o wọ́n mà ní dandan àwọn máa dìbò ẹ wò wọ́n o ẹ wò ẹwèrò láláwúsá lẹ́ni aláwúsá lẹ̀ ń wò yẹn o ẹwèrò lórí national id card ta ni ò bá tiẹ̀ gbàgbé pé òun ní voters card kó gbàgbé pé òun tiẹ̀ ní voters card ẹ̀yin ìyá wa nílé lóko ọ̀rọ̀ mi ṣì ń bọ̀ lórí àwọn mídíà channel television NTA AIT TVC gbogbo àwọn nonsense media ta ní àwọn ọ̀tá ohun rere ni àwọn mídíà yìí tó jẹ́ pé wọ́n rí ròyìn gidi wọ́n rí ròyìn wọ́n lè gbé ìròyìn tó máa ṣe ayé àwọn èèyàn wa láǹfààní ju ìròyìn tí ìjọba òkú ìjọba mú wọn lẹ́rù yìí tó bá ní kó gbé nǹkan tán gbé ni ẹ wo àwọn èèyàn tí à ń jà nítorí lóòótọ́ àlè jẹ́ kó sú wa o ṣùgbọ́n ẹ wò wọ́n ẹlòmíì tẹ̀ tún wọ́n fẹ́ lè máa gunra wọn lórí ẹ wò ó àwọn leléyìí national id card kí ni wọ́n máa fi national id card ṣe bí ìbò 2023 ni kí ló dé tó jẹ́ wípé 2023 a sì wà ní 2020 2021 ń bọ̀ 2022 ń bọ̀ ẹ wò bí wọ́n ṣe ń ẹ̀sìn náà wọ́n wá nípọ̀ ẹ wò ẹ tẹ̀ jẹ́ kí n kọ́kọ́ gbé àlejò wa kan wọlé wọ́n máa bá wa ṣàlàyé lórí ẹ̀ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú ètò mà. àwa nìyẹn sà ẹ ṣeun ẹ káàbọ̀ bàbá mi tẹ́ ń gbóhùn wọn yìí àwọn ni bàbá wa láti Maryland Mr. Tèmítọ́pẹ́ wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú àwọn nǹkan ayélujára bí ajere àbá ọ̀nà ṣe ń pè wọ́n sì jẹ́ tó jẹ́ wọ́n ní ẹ̀kọ́ tó jinlẹ̀ gidigidi nípa bí òṣèlú ṣe ń lọ àti gbogbo ẹ̀ so wọ́n máa bá wa yànnà náà rọ pé kí ni àwọn nǹkan tá à ń expect táwọn ìjọba yìí tán lè lò fún lórí national id card yìí bí àwọn èèyàn tún ṣe ń troop out tán máa gba àwọn àrékèrèkè kẹ́ ẹ lè bá wa sọ fún àwọn èèyàn wa nílé gbogbo àwọn èèyàn wa wọ́n ti ń tò síta nísìnyí o bàbá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ bá gbóhùn sókè sí àwọn èèyàn wa. ẹ ṣeun gan ni mo kí gbogbo aráalé o Ògúnmíjù Tèmítọ́pẹ́ lórúkọ mi láti ìlú Maryland lamẹ́ríkà ṣe rí
gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa nílé ọ̀rọ̀ wa dàbí àwọn àgbàlagbà tó ní ọ̀nà fún ọ̀nà fún ọ̀nà ọ̀run. So àwọn ìjọba wọ́n dẹ̀ mọ̀ wípé ọ̀nà àti mú average Nigeria ní láti dí ọ̀nà jíjẹ àti mímu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà tí ò ń ṣe pé ìjọba ló ń rán wọn ṣùgbọ́n àwọn ló ní Ọlọ́run àmì náà ń lo ọ̀nà tọ́lọ́run fi rán wọn nípa jíjáfáfá wọn láti fi méèkì ìjẹ àti mu. Ìjọba dẹ̀ ti rí pé kò sí ọ̀nà méjì láti láti hold down àwọn èèyàn ìlú Nàìjíríà bí kò ṣe through ọ̀nà àtijẹ àti mu wọn. One of the laws of power, the 48 laws of power, òun ni ìjọba Nàìjíríà ń lò. Wọ́n dẹ̀ ń lò successfully. Nítorí tẹ́ bá ṣàkíyèsí tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn èèyàn á kọ̀ láàrin táwọn tí gbogbo èèyàn bá ní a fẹ́ dìde a máa jáde ọ̀sẹ̀ méjì ni ọ̀sẹ̀ mẹ́ta ni a máa strike débi àwọn labour union. Tó bá ti di pé àwọn èèyàn pa ṣọ́ọ̀bù dé fún ọjọ́ 4 sí 5 àwọn èèyàn ti máa gùn lábẹ́lẹ̀ ẹ jẹ́ á padà o. So ìjọba ti mọ̀ wípé tẹ́ bá fẹ́ mú ọmọ Nàìjíríà kankan ẹ dí ọ̀nà àtijẹ. Ó tiẹ̀ jẹ́ wípé inú ìgbèkùn ló wà tó jẹ́ wípé inú òkùnkùn ló ń sùn ṣùgbọ́n tó bá ti rí pé ọ̀nà tó ń fi rí tọ́rọ́ kọ́bọ̀ lójoojúmọ́ yẹn tó fi ń bọ́ ìdílé bọ́ ẹbí ó ti ń di gbogbo nǹkan tíjọba bá sọ fún ló máa ṣe. Bí ò tiẹ̀ tẹ́ wọn lọ́rùn wọn á fẹ́ ṣe. Ká wá padà sórí ọ̀rọ̀ tọ́pìkì wa gangan lénìí National Identification Number. Ṣé rí National Identification Number yẹn ìrẹ́fẹ̀ ni kò sí nǹkan kan díẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ kò sí nǹkan kan ní díẹ̀ rárá. Trick ni ọkọ̀ ń wo ọ̀nà láti fi ṣe àwọn èèyàn Nàìjíríà ní jàǹbá ni. Nítorí tó bá ń pè kọ́ ní data Nàìjíríà tó àti get data ẹ wò ó dáadáa. Àwọn nǹkan mélòó la ní tó jẹ́ wípé wọ́n lè fall back lé lórí láti fi gba data àwọn ọmọ Nàìjíríà. Number 1, BVN wà ń bẹ̀. Gbogbo ẹni tó ní BVN ló ní phone number tó attach mọ́ àkáǹtì ẹ̀ ní báǹkì. Bẹ́ẹ̀ni. Number 2, kíní voters card ó wà ń bẹ̀. Àti ẹ̀gbọ́n pé gbogbo èèyàn kan ló lè ní voters card gbogbo èèyàn kan ló lè ní BVN. Ókè kíní wá ń kọ́ national identification èyí tó ṣe tẹ́lẹ̀ ID card national ID card ńkọ́ kí ni ìyàtọ̀ national ID card sí èyí tó fẹ́ ṣe nísìn. Nàìjíríà ò ní rárá a ní ọ̀nà tó kọjá 4 sí 5 tí wọ́n lè fi mọ àwọn ọmọ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yàtọ̀ sí international passport. Tábà ní gbogbo èèyàn kan ló ń travel gbogbo èèyàn kan ló ní international passport ọ̀n ní information wọn ọ̀n ní data wọn. Ṣùgbọ́n eléyìí wọ́n dìídì fẹ́ ṣe wọ́n ń wo ọ̀nà láti restrict àwọn èèyàn láti má lè communicate láti má lè mọ nǹkan tó ń lọ ní àgbáyé láti má lè dá sí ọ̀rọ̀ bí nǹkan ṣe ń lọ lọ́tùn lósì nítorí pé wọ́n ti rí pé ṣe rí fóònù kékeré tó wà ní ọwọ́ wa yìí íńtánẹ́ẹ̀tì kékeré ta ní kò sí nǹkan tó lágbára tó mọ́ ó lágbára ju ẹni tó wà ní Aso Rock gan lọ. So ọ̀nà wo lọ́wọ́ lè fi ṣe ó yá ẹja mọ gbogbo àwọn tí ó ní fóònù yìí so that tí wàhálà bá ṣẹlẹ̀ àbí tó bá gbọ́ pé èèyàn kan sọ̀rọ̀ níbì kan ó wà lórí fídíò ó wà lórí kinní kan ó yá ẹ lọ mú wọ́n máa fi fóònù yẹn wọ́n á fi track yẹn. Wọ́n máa fi national ID number yẹn. National identification number yẹn wọ́n á fi track onítọ̀hún níbi tó bá wà láti lọ mú. Irú àwọn nǹkan báyìí àwọn ìlú tó ń pè ní communist country ìlú tó jẹ́ pé ìjọba ló ń regulate gbogbo
ilé ayé wọn ìjọba ló regulate ẹ̀. Irú bẹ̀ ni àwọn nǹkan báyìí ti ń ṣẹlẹ̀. Nàìjíríà ti ń slide from a democracy into something else. This is no more a democracy because gbogbo ọ̀nà láti lè fi dí àwọn èèyàn ní ọ̀nà àti sọ̀rọ̀ láti fi ẹ̀hónú wọn hàn lórí nǹkan tó ń lọ tí ò yẹ ni wọ́n fẹ́ dí. Báwo la ṣe wá fẹ́ à ń gbọ́ yín sà? wọ́n bá wọn lójijì yẹ mú gbọ́ yín mà. Torí ẹ worú àwọn èèyàn wa tí ẹ wo èrò bó ṣe pọ̀ síta míì mọ́rú irọ́ tí wọ́n ti kó sí wọn lágbárí báyìí. Ẹ wo nǹkan tẹ́ ṣàlàyé ń sìn yín, báwo làwọn èèyàn wa ṣe fẹ́ mọ̀ pé ìjàmbá gbà àti láti dí human rights wọn, láti dènà human rights wọn ní gbogbo nǹkan tó ń ṣe yìí. Bẹ́ẹ̀ni, ṣe rí ìwé tí èmi ṣe rí àwọn tí ó wà ní ìlú Nàìjíríà wọn ti múra, wọn ti san ṣòkòtò wọn, wọn ti múra sí nǹkan tó ń lọ rárá o. Ó dà pé àwọn ẹlòmíín sì rò pé eré ọwọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀. So nígbà tí wọ́n ti rí pé àwọn èèyàn fẹ́ dìde láti máa fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀rọ̀ àìṣèjọba dáadáa àti bí gbogbo àwọn olóṣèlú ṣe ń ṣe tí ò tẹ́ wọn lọ́rùn, wọ́n wá wo ọ̀nà. Ẹ mọ̀ wípé wọ́n kọ́kọ́ sọ níbi eré pé wọ́n fẹ́ regulate social media. But nígbà tó sọ yẹn àwọn èèyàn dìde pé irọ́ ẹ̀ lè regulate, kí ló dé, a fẹ́ àníráyè máa ṣe gbá àníráyè. So wọ́n wá wá ọ̀nà míì pé bàbá sọ yẹn àwọn ìjọba àgbáyé Amnesty International wá rí wípé ó dà pé àfẹ́ jẹ́ káwọn èèyàn kí wọ́n lè máa fi express ara wọn, ó yẹ ẹja wo ọ̀nà míì. Ọ̀nà náà ni pé ẹja pin gbogbo wọn one by one. Ṣùgbọ́n tẹ bá wò dáadáa àìṣòdodo tó wà nínú ìjọba òun lélẹ́yìí. Àwọn tó ń da ìlú Nàìjíríà rú, Boko Haram, gbogbo àwọn herdsmen àtàwọn aláìda, gbogbo wọn lọ ní communication means track wọn. Ẹ mọ̀ wípé ṣe lè mú wọn nítorí pé gbogbo ẹ̀ ló gba rédà yìí kọjá. Dẹ̀ lọ mú àwọn yẹn. Àwọn tó wá ń sọ̀rọ̀ láti fi ẹ̀hónú wọn hàn, ẹ wá ń wọ́nà àti pin gbogbo one by one. Wọ́n wá fẹ́ ṣe wípé nísìnyí o tó bá tásìkò àwọn fóònù tí wọ́n bá rí ẹni tí wọ́n link ẹ̀ mọ́ directly wọ́n á block ẹ̀. Wọ́n máa block ẹ̀ láti ọ̀dọ̀ àwọn network provider. Wọ́n bá dẹ̀ ti wá block ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó tún di pé ó reduce àwọn èèyàn tó lè wà lórí internet. Tí wọ́n máa pariwo. Bẹ́ẹ̀ni, àwọn tí wọ́n bá dẹ̀ wà lórí ẹ̀ yẹn àwọn tó máa lè pè ẹ̀kọ́ rẹ lómi fóònù àárín wọn á sọ pé àárín nǹkan tó kọ́ ń bẹ̀ yẹn o kíníkan. Wọ́n dẹ̀ máa lọ gbé. Yes, ẹ̀rọ àtúbonítàn. So it's a trick to try and gag the people. Then láti cut wọn off from means of reaching the world because nǹkan tó máa dà nìyẹn. Ṣùgbọ́n nǹkan tẹ̀mí wá rí sọ̀rọ̀ yìí tó ṣe pabambarì ni wípé tí mo fi pe àwọn èèyàn Nàìjíríà pé wọ́n san ṣòkòtò wọn dáadáa ni wípé tẹ bá wò dáadáa wọ́n pe right ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Kí ni gbogbo àwọn agbẹjọ́rò wa ń ṣe? Kí ni gbogbo àwọn activist Nàìjíríà ń ṣe? Ọ̀ọ́dún ọ̀sọ̀rọ̀ nítorí ẹ̀rù ń bà wọ́n. Ṣé ti rí pé ìjọba yẹn ó ní bó ṣe rí? Ó ní bó ṣe rí. Bàbá mi. Gbogbo àwọn ọ̀mọ̀wé wa kí ló dé tó dìde irú nǹkan báyìí? Tó bá jẹ́ ìlú Amẹ́ríkà ní irú nǹkan báyìí ti fẹ́ ṣẹlẹ̀. Ẹ ti rí àwọn èèyàn tó máa kóra wọn lọ sí court. Wọ́n á lọ gba restraining order against ìjọba lórí kínní tó jẹ́ pé ìjọba máa fi jáwọ́ ẹ̀ sílẹ̀. Because tó bá jẹ́ wípé láti máa sọ wípé a fẹ́ fi mọ àwọn èèyàn wa ni. Àwọn other means of identification tí ìlú yẹn ní ń kọ́. Tí gbogbo ẹ̀ tó dẹ̀ ní database ẹ̀ voters registration wà ń bẹ̀. Wọ́n ní millions of people lórí ẹ̀. National ID card wà ń bẹ̀. Wọ́n ní millions of people lórí ẹ̀. Driver's license wà ń bẹ̀. Wọ́n ní millions of people lórí ẹ̀. Kí ló tún dé kí lẹ fẹ́ fi national identification number ṣe? So it's only a trick, nothing more than that. Láti gàgà àwọn èèyàn nítorí ọ̀nà àti kọ́ọ̀tì communication wọn àti láti lè fi ẹ̀hónú wọn hàn òun ni gbogbo nǹkan tó ń ṣe. Tó bá dẹ̀ ti wá succeed láti ṣe bẹ́ẹ̀. Number one, àwọn communication company tí wọ́n fẹ́ aláwòrú nǹkan báyìí
ibi àwọn tí náà mò máa ń lọ àwọn gangan náà nìyẹn máa bàbá mi pé ẹ máa ṣàlàyé kí ni connection pẹ̀lú àwọn communication company wa ní ìjọba yes ní ilẹ̀ Nàìjíríà báyìí yeah àti because ewu tó wà ńbẹ̀ fún àwọn èèyàn wa. ṣe rí nísìn òṣèlú ti dà mọ́ gbogbo nǹkan most of the companies gan kí àwọn tí ó wà nù àwọn tó jẹ́ ọ̀rẹ́ ìjọba kọ́ ló ní gbogbo ẹ̀ ní ẹ worú wọn àwọn Funtua àwọn àǹkó ló ní most of those communication companies tẹ́ ń rí yẹn so nísìnyí wọ́n ti fi ń ṣe egbò lé pé nítorí ìjọba wa ni whatsoever but tó bá jẹ́ ibi tí nǹkan ti ń lọ dáadáa ẹ mọ̀ wípé kò sí ìlú tó lè ní kán gáàgì àwọn èèyàn torí pé gbogbo ọ̀nà láti fi verify àwọn èèyàn lọ́ní ọ̀lò yẹn wọ́n á fẹ́ lo national identification number yẹn èmi lè sọ fún pé national identification number yẹn ọ̀dọ̀ àwọn ọlọ́pàá DSS àwọn tó jẹ́ àwọn agbófinró ló máa wà àwọn ló máa ní information yẹn anybody tó bá ti ṣe kínní wọn á kàn track onítọ̀hún wọn á dẹ̀ mú gbogbo nǹkan tó ń lé nìyẹn láti fi silence àwọn èèyàn that's the essence of it but àwọn tí wọ́n á jẹ́ other communication companies tí wọ́n mọ̀ ní pé they will be at a loss because billions of naira ló máa lose because gbogbo àwọn lines yẹn àwọn èèyàn ṣe ń recharge àwọn èèyàn ń lo internet wọ́n ṣe ń rówó díẹ̀ wọlé láti bẹ̀ ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ eléyìí tó bẹ̀rẹ̀ sí ní block line àwọn èèyàn tó cut àwọn èèyàn off is a loss to them but mi ò rò bí àwọn rò bẹ́ẹ̀ torí pé ìjọba wọn náà ní so bó ṣe rí nìyẹn nǹkan tèmi rí nínú gbogbo ọ̀rọ̀ yẹn for now òun nìyẹn so ọ̀nà àti gáàgì àwọn èèyàn wa gangan. a jẹ́ wípé bí nǹkan tẹ̀ ṣàlàyé ń sìn irú social media bill tí wọ́n fẹ́ pass ńgbà yẹn tí ojú ti ká wọn mọ́ sí gbogbo ayé tí wọ́n rí ṣe ọ̀nà ìbúrú tí wọ́n wá fẹ́ gbà òun ni national identification number yìí. Yes, that's true. Bàbá mi kẹ́yìn tó lọ mo tún wá fẹ́ béèrè lọ́wọ́ yín kí ni ẹ rò wípé a lè ṣe fún àwọn ẹ mọ̀ pé nísìnyìí eléyìí tó ti bẹ̀rẹ̀ ń sìn ilẹ̀ Yorùbá ló tún ti bẹ̀rẹ̀ yìí o ní aláwùsá iná lẹ́kọ̀ọ́ iná Èkó Tinubu iná ni ibẹ̀ ló tún ti bẹ̀rẹ̀ yìí kí ni ẹ rò pé a tún máa ṣe fún àwọn èèyàn wa láti lè jẹ́ wípé kí wọ́n mọ̀ wípé ṣé a máa sọ wípé kí wọ́n stop láti máa gba identification number yẹn ni àbí kí ni advice yín fún àwọn èèyàn láti dẹ́kun ewu yìí. àwọn èèyàn wa ò lè stop ibi tẹ́ ti máa mọ̀ wípé àìṣedédé wà nú ẹ̀ nìyẹn ẹ lọ sí gbogbo ìlú Òkè Ọya kò sí nǹkan tó jọ ọtí ẹni pé àwọn Fúlàní ò ní dá yín lóhùn àwọn Haúsá ò ní dá yín lóhùn ẹnìkan wá ṣe kínní adé ní dá yín lóhùn. so ilẹ̀ Yorùbá nìkan náà ni ó ti ń ṣẹlẹ̀ báyìí. ẹ ṣe àwọn ibi tí wọ́n mọ̀ wípé ibi tá a ti. àwa la lajú àwa la kàwé àwa la ń pariwo sí social media. bẹ́ẹ̀ ni èmi lè sọ fún yín àìmọye àwọn tó ń lo báǹkì ní ìlú Haúsá tí wọn ò tiẹ̀ ní BVN tó ní nǹkan kan ọ̀tọ̀ dẹ̀ jẹ́ kan lo báǹkì. ló bá tán. yes. ṣé ẹ ń gbọ́ ẹ̀yin èèyàn mi. ní náà ní BVN ṣé ẹni tí ò tiẹ̀ mọ̀ tó dẹ̀ jẹ́ pé most of owó gan ilé ló ń gbé sí ẹ̀kọ̀ọ̀kan tó bá wá báǹkì ní BVN anything ọ̀dẹ̀ jẹ́ kan máa operate ní báǹkì. ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ń ṣe láti ṣí àwọn èèyàn létí inú àwọn èèyàn nídùn náà torí pé wọ́n mọ̀ wípé tẹ bá ti ń sọ òdodo tó máa tú àwọn èèyàn wá lẹ̀ táwọn èèyàn wá máa fi mọ̀ pé kò sí ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì àti gbódó mi nílùú Nàìjíríà àti gbódó mi níbi tá a wá wà báyìí nítòótọ́ ìjọba náà ń lé ọ́n sá ipa tiwọn wọ́n káwọn èèyàn mọ̀ pé constitutional force majeure tí wọ́n ti sáàbù gbogbo àwọn tó jẹ́ àwọn ìjọba àgbáyé ó ti wà in place ó dẹ̀ on count down by 90 days ẹ̀ máa tó pé nítorí pé àwa Yorùbá a níjọba wa tá à ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ kí gbogbo nǹkan most of the things tá a ní south west tó jẹ́ ká ní dè ní tó pè wá gbogbo ẹ̀ wà ńbẹ̀ so a fẹ́ padà síjọba yẹn tíjọba Nàìjíríà ò bá wá gbà kó tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ má sùn olúkálùkù kan má sùn rárá torí pé lẹ́yìn 90 days yìí àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀. Bàbá mi ẹ ní sùúrù torí kó lè tún yé àwọn kan nípa force majeure yẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi láàrin ìṣẹ́jú ẹ bá mi yànnàná ọ̀rọ̀ kó lè yé àwọn èèyàn tó ń lọ lọ́wọ́
kí wọ́n mọ̀ pé ìjọba gbogbo tá à ń ṣe yìí kò ń ṣe pé wọ́n kàn ń pariwo à ń pariwo lásán ní nǹkan kan bẹ́ẹ̀ ẹ bá mi ṣàlàyé nípa force majeure yẹn fáwọn èèyàn wa. ilé ń sọ̀rọ̀ ariwo lásán ṣẹ́rí tí ò bá yé àwọn èèyàn kó mọ̀ wípé ibi tí ilẹ̀ Yorùbá wà ní ọdún méjì sẹ́yìn kọ́ la wà báyìí mọ́ o. Nítorí pé apart from pé gbogbo bá ṣe ń pariwo legally àti ní international community àti súnmọ́ ààyè láti wà ní ààyè ara wa. Force majeure yẹn ó jẹ́ document tó ń sọ fún ìjọba wípé ibi tá a wà ká tó di one Nigeria òun rèé ibi tá a fẹ́ padà sí nìyẹn. A fẹ́ bá yín ṣe mọ́ lórí ọ̀rọ̀ pé federal government because kò sí nǹkan kan tó federal nínú government yẹn. Bí àwọn èèyàn ṣe sọ bí wọ́n kó èèyàn 1000 kan ní brain kan raise brain power wọn kan ní ìmọ̀ ju gbogbo ẹni tó nímọ̀ lọ tó ń bá operate lábẹ́ constitution present constitution Nigeria ọ̀ ní achieve nothing. In fact ilẹ̀ wa tún máa lọ́lẹ̀ sí ni orúkọ dẹ̀ máa bàjẹ́ sí ni. So ó ní àwọn tí ó nímọ̀ lọ ṣe ní òkè ẹja tún lo ọ̀nà báyìí despite the fact pé àwọn agitation wa ti ń lọ agitation wa òun náà ló ti jẹ́ kí wọ́n recognize wa ní UNPO as a member UNPO tó ní seat in front of the United Nations. So ẹ má rò pé ilẹ̀ Yorùbá ibi tá a wà lọ́dún méjì sẹ́yìn la wà o a ti sún síwájú sí i. One by one ni ìkíní ti yọ ìkejì rèé tó bá di ìkẹta tí ó bá di pé àwọn èèyàn ní dọdọdọdọ àwọn gbọ́dọ̀ lọ tíjà bá bẹ́lẹ̀ àgbáyé máa dìde wọ́n máa fún wa ní support àfẹ́ because gbogbo nǹkan tó jọ mọ́ legal and formal àti gbégbèsè yẹn bẹ́ẹ̀ ni à ń gbégbèsè yẹn so òun ni a ṣe gbọ́dọ̀ máa tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn tí Ọlọ́run fi síwájú wa ń sìn láti lead wa. Àwọn èèyàn ń bẹ̀rù nítòótọ́ pé ẹ má dá wàhálà lẹ̀ eléyìí ń sọ̀rọ̀ wàhálà torí pé. etí ìjọba gan bẹ̀rẹ̀ báyìí wàhálà tó ju wàhálà lọ fún wa ni. bẹ́ẹ̀ ni so nísìnyí bí ilẹ̀ Nàìjíríà gan ṣe rí báyìí kò sẹ́ni tó lè ní inú òun dùn sí so everybody náà ló wọ́nà àwọn Ìgbò ṣe wọ́n ti set up security network wọn inú Nàìjíríà ò dùn sí ẹ̀rọ àwọn ammunition tó kú dání. bàbá mi ṣe àti ẹ̀ ń gbọ́ wọ́n tún sọ pé àwọn gọ́fúnà àwọn politician yìí sì wọ́n tún ti ń sọ pé àwọn ò fọwọ́ sí security. ẹ jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nísìnyí ibi tí ó wà ní 1967 ọlọ́ wà ní ọdún yìí táwọn èèyàn bá rò pé torí àwọn èèyàn kan jáde wọ́n sọ pé àwọn ò fọwọ́ sí eréfè ni o ọ fọwọ́ sí dáadáa jẹ́rí àwọn politician ọ̀dọ́ tiwa gangan ló yẹ ká máa báwí àwọn governors wa nítorí àwọn governors wa ó dà pé ohun tó máa jẹ kò jẹ́ kí wọ́n ro nǹkan tí ó jọmọ́ lájà Yorùbá nation pé ẹ má dáhùn pípọ̀ yẹn lò aláriwo ni wọ́n kò ń sọ̀rọ̀ aláriwo tó bá dé àwa náà tó yà ń sẹ́pà aláriwo ni wọ́n la máa ní àbádẹ́mọ̀ ká ti ṣe báyìí o so lórí ọwọ́ tá a wà ní kò sí nǹkan kan tí ẹnìkankan lè ṣe sí force majeure ti bẹ̀rẹ̀ ó ti ń count down tó bá tó time tí àwọn Ìgbò bá raise flag wọn after 90 days tí sójà bá lọ bẹ̀ wọ́n máa lọ jà ní o so gbogbo ẹ̀ kò sí nǹkan tó máa ṣe because after 90 days kò sí tó bá raise flag wọn. ẹ bá mi sọ fáwọn èèyàn àwọn ẹ̀yà mélòó ló kóra wọn jọ pọ̀ fún force majeure yẹn kọ́ máa rò pé bóyá Yorùbá nìkan ló ń pariwo. Number 1 àwọn Yorùbá wà bẹ́ẹ̀. Number 2 àwọn Ìgbò eastern gbogbo eastern lọ mọ́ south mọ́ Ìjẹ̀ mọ́ Niger Delta ó wà bẹ́ẹ̀. Àwọn middle belt ó wà bẹ́ẹ̀. So nínú àwọn major ethnics tó wà ní Nàìjíríà àwọn 3 lọ fọwọ́sowọ́pọ̀ láti ní nǹkan báyìí la fẹ́ àwọn north tó jẹ́ core north nìkan ni ò sínú àwọn tí ó ń tó participate nínú gbogbo ẹ̀ torí pé àwọn dẹ̀ làwọn sọ pé àwọn fẹ́ wọ́n Nàìjíríà
àwọn èèyàn sọ̀rọ̀ restructuring wọ́n fi wọ́n ṣe aláriwo kò sí nǹkan tó ń jẹ́ restructuring kankan lẹ́niwẹ̀ẹ́ so ó dẹ̀ ti yẹ kó yí àwọn èèyàn wa nísìnyí pé ibi tá a wà ń sìn gbogbo nǹkan tí federal government ti Nàìjíríà bá fẹ́ ṣe láti di àwọn èèyàn mọ́lẹ̀ lọ́ máa ṣe tó bá ti di pé wọ́n rẹ́gísítà àwọn èèyàn lórí NIN nísìn tó bá yá tó bá ní. ẹ bá mi sọ NIN yẹn fún wọn o. National Identification Number yẹn tó bá yá tó bá jí láàárọ̀ ọ̀la tó bá ní èèyàn kan sọ̀rọ̀ lórí social media tó bá ti hide sínú yàrá ẹ̀ wọ́n á lè track. wọ́n á trace ẹ̀ wọ́n á lọ gbé e ṣe rí i pé ó ti tán. àwọn náà ọ̀rọ̀ wọn ó dàbí ejò tó ń gé lórí ni. ìmúnisìnyí gbà ní highest order. tó ń jakoro. so bí ọ̀rọ̀ United Nations dẹ̀ ṣe rí òun rèé tí àwọn èèyàn mẹ́rin bá jókòó téèyàn mẹ́ta bá ní mi ò ṣe mọ́ téèyàn kan bá ní kò sí irọ́ kò síbi tẹ̀ ń lọ ọ̀ọ́ni ní dandandandan wọ́n fẹ́ bẹ́ síbẹ̀ láti là wá wọ́n sì máa ní lágbájá yẹn ẹ máa bá sọ̀rọ̀ náà ni bọ̀ tó bá ti wá di pé olúkálùkù ń fa idà yọ wọn á ní ó kì í ṣe bọ́ ti sọ fún yín pé àwọn ń lọ ẹ̀ẹ́dẹ̀jọ́ ń lọ so bọ́rọ̀ ṣe rí nìyẹn dájúdájú ilẹ̀ Yorùbá nation lágbára Ọlọ́run ó máa tó tẹ̀ wá lọ́wọ́. àmì àṣẹ àmì àṣẹ bàbá mi ẹ ṣeun gan fún àlàyé tẹ́ ẹ ṣe yẹn ṣùgbọ́n kẹ́ tó wá lọ kí n tó rìlíìsì yín torí èmi ni mo dì yín mú báyìí. No problem. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàlàyé ní ṣókí irú àwọn èèyàn wa tí wọ́n ti ń kóra wọn jọ ẹ̀yin èèyàn mi ẹ ti gbọ́ nísìnyí pé àwọn nǹkan yẹn ò ṣẹlẹ̀ ní òkè Haúsá. àwọn èèyàn kóra wọn jọ ẹjọ́ gbogbo èèyàn ẹgbọ́n kan kóra wọn jọ fún èrèfè ni o nítorí pé after 90 days constitution Nàìjíríà tí àwọn gbọ́kànlé kò abiding lórí wa mọ́. a lè ṣe nǹkan tó bá wù wá ńlá after 90 days nílẹ̀ Yorùbá àwa náà lè declare Odùduwà nation. a lè raise flag wa. a lè raise flag wa. bẹ́ẹ̀ ni a lè raise flag wa nítorí pé a ti inform wọn officially àwọn máa náwọn ògbà náà ni kò stop wa láti má go ahead láti ṣe nǹkan tá a fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun so àwọn tí wọ́n ń ṣe registration NIN yẹn lọ tó bá wọn kàn máa bá a lọ ṣùgbọ́n ewu wo ló wà ń bẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ti register yẹn. ẹ̀wọ̀n tó wà bẹ́ẹ̀ náà la fi sọ wípé torí tí nǹkan bá ṣẹlẹ̀ táwọn èèyàn bá. wọ́n máa track wọn wọ́n máa gbé wọn. wọ́n á block àwọn tí ò bá register wọ́n á block wọn jẹ́ kó. wọ́n ní lè communicate mọ́. wọ́n ní lè communicate mọ́ so wọ́n á block àwọn yẹn then àwọn tó bá dẹ̀ tún wá register bọ̀ tí wọn ò ṣe ti ìjọba wọ́n lè ní kán lọ mú wọn wọ́n lè track wọn kán mú wọn àbí kán ṣe òtó ẹ̀ so àwọn ìjọba náà ní ọ̀ntà àti ṣe kó fi ara wọn lọ ń ṣe sí kò ṣe torí pé wọ́n fẹ́ help citizen kò ń ṣe torí ẹ̀ and kẹ̀dẹ̀ wá wo irú ìlú ta ni tó jẹ́ pé nepotism ló kún bẹ̀ ọ̀rọ̀ yìí kò affect àwọn tó wà ní òkè ọya lọ́hùn lórí tí ẹ̀ ní dá yín lóhùn ní ẹ lọ sọ fún wọn bẹ̀ pé kán wá kò ṣe NIN kí ló jẹ́. kí ló ń jẹ́ àṣẹ wọn mọ nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni àwa south àti west yìí náà ni. àwa gangan tí wọ́n dẹ̀ rí pé à ń sọ ọ̀rọ̀ láti jẹ́ kí gbogbo nǹkan lọ dáadáa kí everybody lè ní kó kí nǹkan lè move forward dáadáa àwa gbogbo yẹn náà ni wọ́n target. So one of the laws of power is to ensure that you impoverish the people. When you impoverish them, they would be subservient. Wọ́n á di adìyẹ tó ti tu gbogbo ìyẹ́ ẹ̀. Tó bá fi ebi bá wọn lò, wọ́n á di adìyẹ tó ti tu gbogbo ìyẹ́ ẹ̀. Òun náà lẹ ṣe máa rí ẹni tó jẹ́ pé ó kàwé, ó nímọ̀, but nígbà tó bá ro ọ̀nà àtijẹ àti mu tí ò rí, tó bá gbóyà wọn máa bá wa nu bàtà wa, àlọ́ bá wọn. Ọlọ́run kó má ṣe tiwa ní ibi tó jẹ́ pé tá a bá rí àwọn tó máa jẹ oúnjẹ ọ̀tá. so kọ́lọ̀ ràn wá lọ́wọ́. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gidi gan ni ẹ ṣeun ájú wa ṣe o thank you so much ẹ ṣeun ẹ jẹ́ release ẹ ṣeun. ewu ńlá gidi ó ń bẹ lóko ló ń gẹ́ nítorí pé àwọn èèyàn yìí a ní kò sí àǹfààní kan tó ń fẹ́ ṣe fún aráàlú ju bọ́n ṣe máa kó wa lẹ́rú pátápátá tán lọ ẹ̀yin ìjọba mú wọn lẹ́rú
ìjọba ojúyọbọ ọ̀dọ̀ yín níbí ti ṣẹlẹ̀, ọ̀dọ̀ yín níbí parẹ́ sí, ọ̀dọ̀ yín níbí ti bẹ̀rẹ̀, ibẹ̀ ló pin sí. Bàbá Tinubu ojúyọbọ aláwùsá, ẹ̀yin lẹ tún ti kó wọn lẹ́rú báyìí tẹ́ni kán wá máa rẹ́gísítà gbogbo àwọn communication company lẹ ti rà pa, tó jẹ́ pé ẹ ṣàfẹ́ máa block àwọn èèyàn kẹ́ máa reach àwọn èèyàn. Bàbá mi ẹ gbóhùn sókè, ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣeun màmá wa, ẹ kú ètò náà. Ẹ̀yin èèyàn mi, àlejò kejì bàbá wa David Ọdẹ́dìran láti United States làwọn náà ti wá. Àwọn náà jẹ́ onímọ̀ tí wọ́n sì jẹ́ takuntakun náà àwọn tí wọ́n ń jìjà agbára yìí. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé orúkọ yín, wọ́n tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Àwọn náà wọ́n ń ṣe àwọn tó máa jẹ́ pásítọ̀ tó máa lọ jókòó tó máa ní kò kàn mí o, ká jọ gbọ́ orílẹ̀-èdè wa ni. So wọ́n jẹ́ ìkan lára àwọn tó ń jìjà agbára ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ tún ni wọ́n, tó yẹ pé tọkàntọkàn ní tọ̀sán tòru náà fi ń jìjà yìí o, pé kí ogun má kó wa lọ. Nípa NIN yìí náà ni mo fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ tún ṣàlàyé ní ṣókí ní kékeré, kí ni ọ̀nà wo lẹ́yìn gbà rí sí, kẹ́ ẹ dẹ̀ tún bá wa ké sí àwọn ìjọba ìyá àwọn gómìnà gbogbo àwọn tó jẹ́ pé a tún rí i pé ilẹ̀ Yorùbá àti pàápàá jùlọ Èkó ni kíní tún ti bẹ̀rẹ̀ táwọn èrò tuntun sí jáde o, pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn tún ti tú jáde báyìí. Ọ̀nà wo la máa gbà, báwo lẹ́yìn ṣe rí, ojú wo lẹ́yìn fi wo NIN nọ́mbà yìí? Ẹ ṣeun, ẹ káàbọ̀. Ẹ ṣeun màmá wa, mo kí gbogbo èèyàn tó wà lórí ètò. Bí ó ṣe dá náà là ń ṣe, Ọlọ́run á gbà fún wa. Àmín. Bàbá wa tó sọ̀rọ̀ ṣáájú lẹ́ẹ̀kan náà ti sọ̀rọ̀ gan. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí àwọn ọmọ wa protest tó ń pè ní EndSARS, ó dá jìnnìjìnnì bá ìjọba Nàìjíríà. Nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé èèyàn mélòó gan níjọba náà, bóyá gbogbo wọn pápátá àti gbogbo honorable senator governor bóyá náà tó 10,000. Adẹ̀ ní àwọn ọmọ Nàìjíríà fẹ́ẹ̀ tó 200 million. Tí wọn bá máa halẹ̀ mọ́ wa, kó máa dúnkokò mọ́ wa, kó máa yìnbọn mọ́ wa, kó máa tì wá mọ́lé, wọ́n ti mọ̀ pé agbára ti bọ́ lọ́wọ́ àwọn. Nígbà tí bàbá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àwọn ìlú tó ń jàjàgbara, àwọn kan tó ń pè ní peaceful protest náà fi gbara wọn sílẹ̀. Mo rò pé mo ṣí àkọ́kọ́ pẹ̀lú wa ní ìlú kan tó ń pè ní Puerto Rico. Láàárín ọ̀sẹ̀ kan, 5 náà ṣe yí gọ́vnà wọn. 5 ṣé ń gbọ́ bàbá mi máa sọ díẹ̀díẹ̀ o. Ní ìlú Puerto Rico kì í ṣe àwa Yorùbá nìkan, kí gbogbo Yorùbá ká lè jí ká tajú kẹ́ máa rò pé omi nígbàwọ náà ń jà fún, kò lè ṣeé ṣe. Ẹ̀san ẹran ti wọnú egungun, ẹ̀jẹ̀ ti wọnú fún àtẹ̀dọ̀ oníyẹ̀yẹ́ ọlọ́pọlọ dúdú, ẹ̀jẹ̀ wo àti ìfun wo lọ́jọ́ wọnú ara wọn. 5 náà change gómìnà ní Puerto Rico. Bàbá mi ẹgbọ́n sókè jàre. Ẹ ṣeun, 5 tó máa tún fún wọn lẹ́nìkan, àwọn èèyàn tó láwọn ò fẹ́. Gbogbo information yìí ó wà open sí wa, ìyẹn lọ Google pé Puerto Rico protest ní a few years ago, ọdún 2 sẹ́yìn. Gbogbo ìlú ló jáde. Ṣé rí nǹkan tí alàgbà wa sọ lẹ́ẹ̀kan, alàgbà Tèmítọ́pẹ́ sọ lẹ́ẹ̀kan, Ọlọ́run ló lè ṣàánú fún àwa Yorùbá. Tẹ́ ẹ bá dẹ̀ wá dé ìsàlẹ̀ pátápátá, ìdí tí gbogbo wọn fi ń lọ line up sí kì í ṣe kó nìkan o. Nígbà náà wọn lórí profile tí mo wà nìbàdàn, àwọn èèyàn ti ń júwe àdírẹ́sì bí tó máa lọ fún wọn, tó ti máa lọ gba NIN nọ́mbà wọn. Yes, nìbàdàn wọn ti ń júwe. Ìjọba tí ò fún wọn lóúnjẹ tó kó COVID-19 pamọ́, àwọn èèyàn wa ṣé orí wọn ti kú tán ni tí ò fún wọn ní oúnjẹ? Ìjọba tí ò fún wọn níṣẹ́ tó ń fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ yẹn, tó ń pa wọ́n lójoojú, tó ṣẹ̀ pa wọ́n lọ́mọ tán, wọ́n tún lọ tò jáde. Màmá wa àti gbogbo ìjókòó, èèyàn mélòó ló ti gba test láti Nàìjíríà pé ẹ fi nǹkan ọdún ránṣẹ́? Tó bá ti blọọkì wọn lè rí ìṣí mọ́ pé kẹ́ fi nǹkan ọdún ránṣẹ́ mọ́. Ẹyin tó ń ṣe wọ́n nìyẹn. Tó àwọn ò rò pé ìjọba afẹ́jàjàgbara kankan tó bá ṣe àti rí nǹkan tó fẹ́ jẹ, wọ́n ló máa ṣe àwọn èèyàn wa ní tì fún lọ́rọ̀. Ọ̀rọ̀ Yorùbá nìyẹn. Gbogbo tó lọ tò síbẹ̀ fún náà ni pé kọ́ má lè blọọkì wọn láti máa rí tiwa. Wọ́n dẹ̀ mọ̀ wípé tán bá blọọkì irú nǹkan wọn ní Lẹ́kì yẹn tí gbogbo àgbáyé mọ̀ lẹ́kan náà, tán bá ti blọọkì wọn ní rí píṣọ̀ kankan. Ìyẹn bá lẹ́nìkan kan ò kú, ìjọba náà ló máa sọ wá pé ẹnìkan kan ò kú, wọ́n kàn ń parọ́ ni o. Ọlọ́mọ yẹ kó di pé àwọn ò ní lè ríṣ àwọn èèyàn wa mọ́tọ́ ti pa wọ́n dànù. Ṣé ń gbọ́ ewu tó wà ń bẹ́ẹ̀ tètè máa pe àwọn èèyàn yín báyìí? Nǹkan tó ń bá bọ̀ yìí àwọn òyìnbó máa sọ pé hand grabbing for the wall. Ó kàn yà mí lẹ́nu pé àwọn èèyàn wa wọn ò jígìrì, wọn ò ní rònú. Tẹ́ ẹ bá pè wọ́n á ní kò sí kankan,
bó tẹ̀ jẹ́ pé à ń rí ìbọn à ń rí ìdá à ń rí gbogbo ẹ̀ táwọn haúsá ń gbé káàkiri àwa ní kò sí nǹkan kan tó ń bọ̀ ọlọ́mọ yẹn kan ti ra wọ́n nílé ìyá yẹn náà dẹ̀ ní. bàbá mi kẹ́ tó tẹ̀síwájú ṣé ìjọba àpapọ̀ àwọn ní ìgbìmọ̀ aṣòfin ṣé àwọn ìgbìmọ̀ yẹn náà ni wọ́n tún ṣe pé kí wọ́n bẹ̀rẹ̀ NIN yìí ṣé ìjọba federal náà ni tó fi wá jẹ́ pé Yorùbá ló ti kọ́kọ́ gbalẹ̀ báyìí nísìn èmi ò rò káwọn Ìgbò yẹn wọ́n ń ṣe nǹkan báyìí o. ṣe rí àwọn èèyàn díẹ̀ ló níjọba àwọn tó kù kẹran mérò ni wọ́n ti gbogbo náà là ń rí wọn ní House of Assembly Senate tí wọ́n máa sùn tí wọ́n máa jábọ́ tí wọ́n máa fọrun ṣé àwọn yẹn lérò pé wọ́n ń lọ́wọ́ nù kọ̀ọ̀kan ìjọba tó ń lọ Nàìjíríà ni. àwọn bíi mẹ́ta mẹ́rin bá ti rò pé nǹkan tá a fẹ́ ṣe nìyí tó máa fi ní ọmọ ènìyàn lára àwọn tó kù náà máa pàtẹ́wọ́ ni tó bá pàtẹ́wọ́ máa lé wọn dànú kúrò ńbẹ̀. wọ́n bá dẹ̀ ti lé wọn kúrò ńbẹ̀ gbogbo jẹ́ wọn owó wọ̀bì àtọ́ ń jẹ nǹkan tèmi rí ni pé àwọn ìjọba burúkú yìí wọ́n ṣílẹ̀kùn ilé owó sílẹ̀ fáwọn èèyàn pé ẹ máa kówó lọ ṣùgbọ́n àwọn ní èrò láti pa wá. òun ni ìwé òwe fi sọ pé ẹni tó bá jọ ọ̀kúndùn kó kọ̀ bẹ́ bọ́ra ẹ̀ lọ́rùn torí ikú ló máa gbẹ̀yìn ọ̀kúndùn wọn tó ń jí owó tó ń jí gbogbo èyí. so àwọn èèyàn wa wọ́n láti jí gìrì ó dùn mí gan pé hundreds of thousands of people wọ́n ti lọ line up sẹ́kọ̀ọ́ láti lọ gba nǹkan tó máa clap wọn down tí wọn fi ní jẹ́ kó reach anybody mọ́ because àwa ta ó dà pé phone number Nàìjíríà yàtọ̀ wọ́n ní tí wọ́n bá ti ra SIM card o lè receive call o lè má lè call her forever. bẹ́ẹ̀ni ó lè máa bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ pé ní Amẹ́ríkà kò rí bẹ́ẹ̀ tó wọ́n fóònù yín bá díù lọ́la tẹ́ ẹ̀ bá tètè san. o ní receive call o ní lè ṣe anything. nǹkan tíjọba Nàìjíríà fẹ́ ṣe é sè nìyẹn. tó bá ti wù wọ́n sì wọ́n sọ fún phone company bóyá cut ẹ̀ off gbogbo àwọn tá a ní kébù lẹ́sẹ̀ ayé ìgbà kan tó máa gbé ládàá tó máa gbé òpó tó máa já kébù yín àti ọ́fíìsì wọn ó lè já Alaska ó lè jẹ́ wherever náà ti máa kọ́ sí kébù yín. national identification number wọ́n ti ní access wọ́n ti ní access sí yín nǹkan tó fẹ́ ṣe ní Nàìjíríà ni tí wọ́n bá ti mọ̀ pé protest days máa pe anybody Nàìjíríà kò ní go through wọ́n máa wá internet access láti sọ fún wa kò ní àní lè gbọ́ wọ́n ti shut wa into darkness. That is their plan. Kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ ènìyàn kọ́kọ́ lọ́kàn ṣùgbọ́n àwọn èèyàn náà la fi pè ní ìjàgbara. ìjàgbọ́ ẹ pé gbogbo wọ́n kọ́kọ́ ní 20 naira wọ́n máa fi gba new identification number yìí o àmì national identification number àtọ́rí pé kò wọ̀ wọ́n ní wọ́n ti cancel ẹ̀ wọ́n ní kí wọ́n máa gbà lọ́fẹ̀ẹ́. so tó bá jẹ́ pé àwọn èèyàn bá dí àìjọba ń sè pé àgbà nǹkan kẹ́ go to hell àgbà nothing tí àwọn phone company gangan ló máa lọ wá àwọn tó ń pè ní lobby wọn tó máa lọ bá Lai Muhammed pé ọ̀nà jẹ́ ti dín àwọn èèyàn ra ọ̀dọ̀ ẹni kan ra fúnra náà lọ́bẹ̀ nígbà táwọn àgbọ̀ lọ line up láyé COVID-19 yìí tí gbogbo èèyàn ti risk lórí telephone line kí ló dé tíjọba òfin ní máa jẹ gàba lórí wọn. àwọn tá a dẹ̀ ń pariwo lé lórí báyìí wọ́n á ní ká gbẹ́nu sọ̀rọ̀ kí ló kàn yín bẹ́ẹ̀ alára ògùn ẹ̀yin lẹ ló kó àìsàn kó àìwo àwọn Haúsá ò bá wa jà Fúlàní ò bá wa jà ọmọ ìyá ni wá. so ibi tí èmi rí tí nǹkan wà ń ṣe nìyẹn àwọn èèyàn yìí tọ́rọ̀ bá gbára wọn lẹ̀ tọ́rọ̀ bá gbára wọn sílẹ̀ ìyà tó ń bọ̀ ní ọjọ́ iwájú Ọlọ́run kan ló lè gbà wọ́n o tí ò bá mú ẹ̀mí gbogbo wọn lọ because tó bá ti clamp down tí CNN ò gbọ́ nǹkan kan mọ́ tí Al Jazeera ò gbọ́ nǹkan kan mọ́ ihun tó bá wù wọ́n kàn ṣe kò sẹ́ni tó máa mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ mọ́ wọ́n ti ń ba dé yes òun náà ṣe lọ́wọ́ sí wọ́n ti ń ba dé point yìí àwọn ìjọba. bíi pé NIN yẹn bíi pé wọ́n excommunicate gbogbo Nigerians away from the rest of the world àbí. Exactly kì í ṣe pé from the rest of the world ma like mo ṣe sọ nísìn tèmi ò bá rówó fóònù lèmi sọ tẹ́yìn bá sọ ti yín màá máa yá fóònù. àbí ká ní majority of àwọn tó wà bẹ́ẹ̀. bí example tí mo sọ ọ́ nígbà tó rí pé phone company ti ní access sí mi wọ́n ti mọ gbogbo ẹ̀ tèmi ò bá rówó fóònù mi sọ màá yà fóònù yín bó tẹ̀ jẹ́ pé àdúgbò kan náà àdúgbò kan náà làjọ ń gbé fóònù tí mi ò ní ṣiṣẹ́ tí yín máa ṣiṣẹ́ tí wọ́n máa ṣiṣẹ́ láti máa gbé propaganda síta. ṣèbí gbogbo wọn náà sọ fásitì pé ẹnìkan kan òkú tó Sanwó-Olú lẹ́nìkan kan òkú àwọn òde mọ̀ pé ìjọba Amẹ́ríkà wọ́n nìkan tó fi ń wù wọ́n gbogbo gbàtí lárúbá wọn gbéra láti dọ̀dá ń bára náà wò tó fi ń pa àwọn ọmọ yẹn yáwò mọ̀ yẹn tẹ́lẹ̀ àbí. so gbogbo táwọn ọmọ náà tó ń ya fọ́tò àwọn tó wà lórí upstairs tó ń ya fọ́tò yẹn gbogbo yẹn ló fẹ́ clamp down kí nǹkan burúkú tó ń bọ̀ lọ́jọ́ iwájú yìí because èmi bá ń sọ fún àwọn èèyàn wa wọ́n ti kó bọ́ wọlé wọ́n ti kó mercenaries wọlé wọ́n ti ṣí bọ́dà pé kí gbogbo àwọn Fúlàní kó máa bọ̀ Nàìjíríà ẹjọ́ kí iná wá ṣe
then ìjọ wo lọ fẹ́ kó gbogbo nǹkan rẹ̀ tó máa padà lọ bí tó ń lọ àwọn ará bí ò fẹ́ padà lọ́wọ́ àfi káyà bò wọ́n ká sí gàngán bò wọ́n bí ìta ṣe ń bo ẹ̀yìn. wọ́n ẹ̀kọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ àṣà ṣùgbọ́n ká máa gbà wọ́n láyé ọmọ ìyá wa irọ́ àfinásórí òrùlé sùn ni o. àwọn wo ni ọmọ ìyá wa? kò sọmọ ìyàwó Yorùbá ló là ń sọ bẹ́ẹ̀. ọmọ ìyá tó ń ta ọmọ ìyá tó ń ta ọmọ ìyá. àti fẹ́ ra wa àti níra wa lánàá ṣe rí nǹkan kan tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ̀rọ tó ń bọ̀ yìí gan èyí tó wá tó ṣe mí láàánú ni pé kí wọ́n má lọ kó sí àárín àwọn mùsùlùmí wa wípé mùsùlùmí làwọn náà torí tó bá lọ kó sí àárín wọn ìjà tó wá máa ṣẹlẹ̀ yẹn á wá dàbí ìjà láàárín kìrìsìtẹ́nì mùsùlùmí ìjà láàárín fúlàní àdúgbò nígbà tó bá yanjú àwọn kìrìsìtẹ́nì kan tó máa dojúkọ so nǹkan tó ń bá bọ̀ yìí wọn ò dẹ̀ respect Yorùbá Muslim ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa wọn ní respect kankan fún wọn ẹ jẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ nípàdé níjẹta ilẹ̀ Yorùbá ti wà kí ẹ̀sìn kankan tó wọlé èmi tí mo sọ rèé ó fún lè pé Ọlọ́run kì í ṣe Christian Ọlọ́run kò kì í ṣe Muslim Ọlọ́run kì í ṣe Hindu Ọlọ́run is God Ọlọ́run lọ́lọ́run ẹ ti sọ lẹ́ẹ̀kan mà gbogbo nǹkan tọ́lọ́run fún wa ní agbára láti máa lò òun làwọn ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ń sìn ṣé bí Mósè ló sọ̀rọ̀ tó pàṣẹ ṣé bí Èlíjà ló pàṣẹ tí iná sọ̀kalẹ̀ ẹ tó bá ní kẹ má rìn ní làwọn tọ́lọ̀ tó fa kó gbọ́dọ̀ kó pàṣẹ kí iná sọ̀kalẹ̀ ẹ tó bá sọ pé òun ní agbára yẹn gbogbo ẹ̀ láti bastardize ẹ̀ kó lu àkójọ kó ṣàánú fún wa ni àti àbá padà sí ìpilẹ̀ṣẹ̀ ká bá mọ Ọlọ́run ní Ọlọ́run tá Olúwa fọ̀nà hàn wá ó wà ní nǹkan tá a fẹ́ ṣí dáwà ní sọ pé ẹ báwo lórí kí n má ṣe lè kùrán lórí kí n má ṣe yẹn ṣé àwa gba kùrán yẹn bó ṣe ká gbà ṣe àgbà báyìí bó ṣe ká gbà ni. nínú ìwé ẹ̀dá sọ́rí mà ọkùnrin kan ara ẹ̀ ò yá wọ́n ní kọ́ ló mú grape kọ́ gbélé lára kára ẹ̀ yá èmi bí pásítọ̀ wà lọ mú grape sí i wọ́n pariwo pé pásítọ̀ mú grape tí bá ní kéèyàn lọ wẹ̀ lódò sí irú tí námánì ṣe gbogbo ẹ̀ wá rí ẹ pásítọ̀ kan ní kan lọ wẹ̀ lódò wọ́n ti po àwọn èèyàn wá mú pọ̀ nǹkan tó kù wọ́n sì pé kẹ́sà máa dáwọ́ fún pásítọ̀ kan máa ra jet kan máa ra mansion kan dẹ̀ máa fly all over the world. That's it. Àwọn àṣà àti wàbọ̀ tó jẹ́ nǹkan tọ́lọ́run lè fi gbà wá nínú Bible ewé lọ́lọ́run igi tọ́lọ́run gbèsè ní ọgbà Eden ó ní bẹ̀rẹ̀ àlàáfíà wa máa wà àgbà tá a bàjẹ́ ló lé wa kó bẹ̀. ó tiẹ̀ sọ́gun tó sọ wípé ewé yẹn ń fún wa ó ní I gave it to you as herbs as food herbs and food for medicine ó sọ síbẹ̀. Bẹ́ẹ̀ni mà ẹ tó bá wá mọ Bible ẹ̀ dáadáa kó lọ ka Revelation wọ́n ní tí new world bá tún dé igi tó máa wà ńbẹ̀ tó máa tún jẹ́ àlàáfíà àwọn ẹ̀fọ́ máa lọ jẹ́ àwọn ẹ̀fọ́ máa lọ jẹ́ so tá a bá lè já ewé sìn àwọn ẹ̀fọ́ máa pariwo èmi mu àgbẹ̀bẹ̀ ṣé wò mí yo mo máa jágbó àtẹwé mango àtẹwé gbọ́dọ̀ àtẹwé gbogbo ẹ̀ máa jápọ̀ bó ti yẹ fún Amẹ́ríkà náà gbogbo ẹ̀ ló wà ń bí ẹ máa lọ da lemon grass sí gbogbo nǹkan tá a lò tá a lò gbogbo ẹ̀. ẹni tó mu ginger ṣé kò mọ̀ pé egbò lòún mu bàbá mi ẹ dúró ná ẹni tó mu tó gé ginger tó gé lemon sí tó fi bay leaves sí mú àṣírí àwọn nǹkan kan mò ń sọ fún yẹn tó mú bay leaf tó pò mọ́ tó ṣe àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé kò mọ̀ pé wí àtegbò lòun kì í ṣé kò mọ̀ àìmọ̀ kan ní ignorance ni. ignorance ni wọ́n ti mọ̀ pé nǹkan tó lè gbà wá nìyẹn wọ́n ti gbà sọnù ni mo ṣe sọ ọjọ́ kan nínú Revelation Exodus 23:28 Ọlọ́run ló máa rán oyin sí àwọn ọ̀tá wọn lójú ọ̀nà ẹjọ́ tí àmì 1 million bá délẹ̀ Yorùbá lẹ́sẹ̀ àtẹ̀kọ́ tí bàbá kan bá pàṣẹ tó yí jáde torí mi ò rí pásítọ̀ tó lè pàṣẹ fún oyin àtàgbọ́nsìn tó yí àtàgbọ́n jáde tó tà wọ́n. ó lè wà yín náà tẹ́ bá wá Ọlọ́run débẹ̀ ẹ lè sọ̀rọ̀ kí oyin jáde ní sí. à ń sọ tọrọ ni tó bá dé pọ́ǹdẹ tọ́lọ́run bá fi hàn mí pé ṣe báyìí ẹ̀ máa ṣe. ṣùgbọ́n àgbà ẹnu lásán la níta fún ṣe tí ìkọ́nà àwọn bàbá wa ní abúlé tó bá dìde sí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tó pe tó ń pè tó ní bá bẹ̀rẹ̀ sí sá lọ. àtọ́ abúlé tà náà ni pé bàbá oníṣègùn kan ló wá gbà wálẹ̀. so ibi tí wàhálà àwa ọmọ Yorùbá wà ní ìsinmi yẹn pé nǹkan tó fẹ́ fi pa wá gan yẹn gan olówó wa ó yẹ ká boycott gbogbo NIN yìí ká má lọ síbẹ̀ ni. Haúsá ò ní lọ síbẹ̀ Fúlàní ò ní lọ síbẹ̀ àwa náà la máa lọ bẹ̀ kó rẹ̀ sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ pé tó bá pè é pé kẹ́ ẹ sẹ́ẹ̀dì $500 sí wọn kí wọ́n lè rí aláàtì wọn. bàbá mi ẹ dúró ná kẹ tó torí mo fẹ́ kẹ ká tó kó tó di pé a bíríǹgì ètò tèmi wá sí mo fẹ́ kẹ tún ṣàlàyé nǹkan ṣe rí lórí ọ̀rọ̀ NIN àwọn kan ń béèrè pé kí wọ́n jọ kí ni NIN National Identification Number ó ní NIN tá à ń pariwo ẹ̀ yìí
tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń gbóná fẹlifẹlifẹlifẹlifẹli NIN nọ́mbà ikú nọ́mbà àrùn nọ́mbà ẹ̀wọ̀n nọ́mbà ẹrú nọ́mbà ìmúnisìn pátápátá nọ́mbà òkùnkùn ni tó jẹ́ pé wọ́n máa fi kéèjì life àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwa tá a lá mọ̀ nǹkan àwa Yorùbá ṣe bá a la lajú àwa la kàwé àwa la ríran àwa la ń ṣe mídíà àwa la ti mú gbogbo ẹ̀ íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ àwa la mọ̀ gbogbo ẹ̀ tó gbogbo ọ̀nà tó máa fi gbà cut wa off pé kí ayé kàgbáyé kó má lè rí nǹkan kan mọ́ káà náà má lè communicate anything mọ́ káwọn lè ṣiṣẹ́ gbogbo ibi tó bá fẹ́ bá wa ṣe tó fẹ́ ṣe fún wa òun ni NIN dúró lé lórí bàbá mi tí mo wá fẹ́ béèrè lélẹ̀ ṣé mọ̀ wípé nísìnyìí NIN yẹn bí bàbá wa àkọ́kọ́ ṣe sọ yìí náà tún ti sọ tí wọ́n ní nọ́mbà yẹn o wọ́n máa fi máa trace àwọn èèyàn tí o bá sọ̀rọ̀ wọ́n máa link ẹ̀ mọ́ àwọn sims ìwọ tó bá dẹ̀ ti ní nọ́mbà yẹn wọ́n máa block gbogbo lines yẹn that means pé o ní lè communicate pẹ̀lú àwọn èèyàn tó wà lẹ́yìn odi àbí anywhere o ní lè ṣe gbogbo internet kíní tó ń ṣe yẹn mọ́ now kí ni ìyẹn máa ní ṣe pẹ̀lú ẹ mọ̀ pé nísìn àwa tá a wà labroad náà a sọ wípé àwa kì í ṣe anything o Ọlọ́run ló ń bọ́ gbogbo wa o ṣùgbọ́n ẹ mọ̀ pé àrùn àwọn tó wà nílé lọ́wọ́ ẹ fún mi ní $100 ẹ fún mi ní £1 ẹ ṣe kinní kan tá a fi tún help because situation Nàìjíríà bad gan ó bad ó ti terrible gan ṣé kò sí ewu nínú ọ̀rọ̀ mò ń sẹ̀ǹdọ̀ owó ṣé ìyẹn NIN yẹn kò ní í ṣe pẹ̀lú àwọn bank account kò ní í ṣe pẹ̀lú wọ́n ń gba owó wọ́n receive owó tó bá yá. ó máa ṣe rí kí tẹ ṣe owó tá à ń fi ránṣẹ́ láti ìlú òyìnbó gan ayé máa padà sí ìgbà tó wà ní Stone Age Nàìjíríà ẹ rántí ayé ìgbà kan tẹ́ máa fẹ́ ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́ wọ́n ṣe máa gbéyàn dìde ló ṣẹ̀ṣẹ̀ máa lọ sí kó lọ jíṣẹ́ ọlọ́mọ rẹ̀ bá ṣe kó dé kó kẹ́ tó lọ bá ti lọ sí Maiduguri àbí Kano ó yàgò tó kó dé kò ní sí communication mọ́ alàgbà tó sọ̀rọ̀ alàgbà tó pẹ́ tó sọ̀rọ̀ ń sìn ó ti agbára tó wà lórí cellphone kan sìn ó ju kọ̀ǹpútà tó ń rọ̀nù country lọ láyé àtijọ́ a whole nation kò ní computer power tí fóònù cellphone wa tá a ní lọ́wọ́ ìtóní. ṣé ẹ mọ̀ pé láìpẹ́ bàbá mi kẹ́ ẹ lè mú gbogbo ẹ̀ pọ̀ torí time wa ṣé ẹ mọ̀ pé láìpẹ́ yìí ni wọ́n tún gbé nǹkan kan jáde tí wọ́n ní wọ́n máa padà sí ayé àtijọ́ tó yẹ pé tó bá fowó ránṣẹ́ wàá ṣe gba báǹkì lọ bó jẹ́ 1000 ló fẹ́ gbà wàá ṣe gba báǹkì lọ wàá lọ dúró ta ló fún ẹ lówó báwo ló ṣe mẹ́ni yẹn rí kí ni ó ṣe jẹ́ sí ẹ wàá ṣe máa ṣàlàyé nígbà téèyàn kú lọ tó ní account tó lè receive straight láti tètè gba owó yẹn ṣe rí pé gbogbo òkan yẹn ó ti ń jọra wọn mọ́ra wọn pẹ̀lú NIN yìí. bẹ́ẹ̀ni mà ṣe rí again fóònù wa yìí kò sí nǹkan tí ò lè ṣe nísìn wọ́n bá ti lè ní control phone ẹnì kan sọ fún phone company ni pé ó yá ṣọ́dá gbogbo láàyè pátápátá àwọn lè ní dedicated line tó máa wà fún government official nìkan àtàwọn tó bá fẹ́ so wọ́n fẹ́ fi gbogbo wa sínú darkness wọ́n dẹ̀ fẹ́ fi wá padà ṣé ojú lásán ni gbogbo nǹkan tó ń ṣe fún wa yìí ni ẹ wo bí àwọn school ilẹ̀ Yorùbá ṣe rí school táwa lọ sí kò ṣeé dé mọ́ mo lọ sí primary school ni mò ń sunkún ni gbogbo ẹ ti wó pátápátá ó ti di òkìtì àlàpà náà ẹ lọ sí hospital ẹ wo bí hospital ṣe rí ẹ wo bí ojú ọ̀nà ṣe rí bí nǹkan tó ń plan fún àwa ilẹ̀ Yorùbá kò dáa tó ń bá ti succeed ní nǹkan tó ń ṣe yìí ẹ lè reach anybody mọ́ ó kú smoke signal nìyẹn kẹ fẹ́ rọyàn níṣẹ́ lọ sóṣogbo ẹ gbọ́dọ̀ gbé mọ́tò kẹ lọ́bẹ̀ ni láyé terrorist láyé kidnapper yẹn mélòó ló máa padà wálé. wàhálà dé o ẹ̀yin yẹn jẹ́ share program ẹ jẹ́ pé àwọn èèyàn wa nílé ẹ bá wa ṣe àwọn eléyìí gan ló yẹ kán tú síta kán ráyọ̀ pé báyìí bá máa yìnbọn pawọ́ ẹ yìnbọn pawọ́ àwọ̀ ògbà NIN yìí. ẹ wo wọ́n ti pawọ́ ọ̀rẹ́dì wọ́n náà ń bú bàbá yẹn wọ́n ń bú ìyá yẹn ní òun ò lè jẹ ọjọ́ òkú òun ò tí tó ti kú wọn ti gbèsè ni wọ́n ti pawọ́ ọ̀rẹ́dì ẹ jẹ́ kẹ́sẹ́ rí bàbá sọ fáwọn èèyàn torí pé wọ́n ṣì lè jáde gbogbo ẹ̀sìn wọ́n rò pé wọ́n là ń pa Ọlọ́run ní jẹ́ kó dé point kan Olúwa Ọlọ́run tó ní ẹ̀dá tó dẹ́ ẹ̀já tó kò ní jẹ́ kó dé pẹ́ẹ́pẹ́ láàrin òwúrọ̀ ni wọ́n máa bẹ̀ sí yìnbọn. They have enough weapons. They have enough people. Kò dẹ́ ṣe pa exaggerate. Kò sí nǹkan tó mi fẹ́ gbà nù pé kó gun ṣẹlẹ̀ Nàìjíríà. Gbogbo àwọn fámìlì wa ló wà ń bẹ̀. Gbogbo ala ní property ń bẹ̀. Ariwo tá à ń pa Ọlọ́run ló gbé wa dìde. Nínú Báíbù Mósè ó gbé ìjà ọmọ Ísírẹ́lì là. Àwọn ganan kó bá tó fi sá lọ sí diaspora. Nígbà tó dé gan, wọ́n fẹ́ lu Mósè àti Áárónì gan pa sínú gbódànù.
káwọn ṣàfẹ́ padà sínú ìyà táwọn jẹ bẹ́ẹ̀ni méjì bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yìí dẹ̀ làwọn ọmọ Yorùbá náà ṣe ń ṣe báyìí. báwọn ọmọ Yorùbá ṣe ń ṣe náà làwọn wá táwọn gbé ìtàn ẹ̀gbọ́n náà ń bú gan wọ́n ti ń sọ tèmi wọ́n ní fámìlì tèmi mélòó lọ pa mo dẹ̀ sọ ọmọ tó máa ṣe pa fámìlì mi àjẹ́ pé fámìlì tiẹ̀ náà ò safe òun náà fi ń dákẹ́ so ibi tó ń bá nǹkan bọ̀ ń sè wọ́n ti bà skul jẹ́ wọ́n ti bọ̀ ọ̀nà jẹ́ wọ́n ti bọ̀ hospital jẹ́ wọ́n ní tẹ bá ra súyà sí wọn fi àlùbọ́sà sínú àbẹ́ wá sanwó àlùbọ́sà lọ́tọ̀ mo sọ yẹn gan ní church lánàá ẹ̀ẹ́dẹ̀ẹ́dógún ò tíì dé so kí ló wá ṣe kù ẹgbẹ́ bá lọ sóko sì wọ́n pa sóko tẹ́ bá lọ àwọn kan náà lọ ṣe birthday party nígbà tó parí birthday party tán sìn àtàwọn tó ṣe party àtàwọn àlejò tó wá kí wọn tó sùn nílé wọn gbogbo wọn náà padà nù. so kí wá ló ṣẹ́kù. àjẹ tó bá wá yánsìn gbogbo atrocity yẹn ń sìn pẹ̀lú NIN nọ́mbà yìí nọ́mbà kù yìí ń sìn àní rí nǹkan kan gbọ́ mọ́ àní rí nǹkan kan tó ń lọ mọ́ ní Nàìjíríà kò ní sí mọ́. ẹnìkan dẹ̀ sọ ní sí nígbà tí mò ń ka àwọn nǹkan tó kọ sórí lórí tí mò ń ka àwọn text ẹnìkan ní owó fóònù tó ń fowó ara wọn rà tó ń dẹ̀ sanwó ẹ̀ kí ló dé tí ìjọba fẹ́ fi wá dé agbára láti gbà á alàgbà Tọ́pẹ́ ti sọ lẹ́kan wọ́n fẹ́ sọ ìlú wa dilẹ̀ China wọ́n fẹ́ sọ dilẹ̀ Korea nǹkan tó bá ti sọ láti Àbújá gbogbo akáyà ṣe yẹ sàkárẹ̀ dọ̀bálẹ̀ fún wọn ni èmi ò dẹ̀rù pa lè dà so ọjọ́ wàhálà tó ń bọ̀ Nàìjíríà dìmọ̀ táwọn èèyàn bá ń line up fún NIN number dìmọ̀ tó bá ń line up láti lọ dìbò dìmọ̀ tó bá ń line up sẹ́yìn Tinubu àti gbogbo wọn àtàwọn gọ́vnà olè tó ti tà wá àwọn gọ́vnà wa lọ́ní kí àwọn sójà bọ́sà kan bẹ̀rẹ̀ sí pa wá wọ́n nítorí pé àwọn aráàlú ti kápá ọlọ́pàá wọ́n bẹ̀bẹ̀ fún sójà ni mo rò pé mo sọ̀rọ̀ yín fún rí ọmọ ọba àbí bẹ́ẹ̀ kọ́ máa tẹ́yìn náà dẹ̀ fi ti ara yín gbọ́ àwọn náà bẹ̀bẹ̀ pé kọ́ńkọ́ kó àwọn sójà síta kọ́dẹ̀ máa lu àwọn ọmọ Yorùbá wọn nínàkúnà ní pé bíbẹ̀ kọ́ àwọn Yorùbá àtúntò bẹ̀rẹ̀ wọn máa gbàjọba mọ́ Nàìjíríà lọ́wọ́ ṣé àwọn gọ́vnà ta ní nìyẹn ṣé àwọn tẹ́lẹ̀ yan ẹnìkan sọ pé ilẹ̀ yan ẹ̀yàn wọn o àwọn ará bíi ṣoògùn wọ́n ṣe ètùtù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n pààyàn wọ́n jorí èèyàn wọ́n jẹ private party èèyàn kọ́ tó débẹ̀ ní ẹ̀yìn kọ́lẹ̀ yan wọn o tó bá pé ilẹ̀ yan wọn ni wọ́n á ṣe nǹkan tẹ́ fẹ́ wọ́n ná owó ni they bribe they did everything they rigged to get their own ẹ̀jẹ̀ tó rántí ọmọ ìlú kankan so àwọn èèyàn gbọ́dọ̀ dìde mo fi ń sọ bẹ́ẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ dìde ẹ̀ máa wọ́n sì pọ̀ sí i o láti ti gbára ọtí bàbá mi ibi tí mo fẹ́ ka lọ́sìn yẹn kí ni ọ̀nà àbáyọ kúrò tá a fi máa dẹ́kun irú nọ́mbà kù yìí torí ṣe mọ̀ wípé without láìsí pé communication wà láìsí pé àwọn èèyàn wa nísìnyí tó jẹ́ pé àwọn iye àwọn tó bá ní access yẹn bí bàbá wa Tèmítọ́pẹ́ ṣe ṣàlàyé tẹ́yìn náà tún sọ ń sìn àwọn tó bá tẹ̀ ní access gan tí wọ́n wá register o tí wọ́n ń ra nọ́mbà wọn even gan àwọn tó bá ní nọ́mbà yẹn gan tí wọ́n bá tán sì lè communicate ó máa ní nǹkan tán máa lè communicate because wọ́n ti wà nínú ṣínkó wọn wọn ò ní freedom láti lè post nǹkan tó fẹ́ post àbí láti record incident àbí láti ẹ wo ṣe rí gbogbo Facebook tẹ wà yìí wọ́n bá ti lè sọ fún communication pé block all Facebook ní China wọn ò ní Facebook ní Korea wọn ò ní Facebook wọn ò ní Google wọn ní gbogbo nǹkan náà lè Google nǹkan Tèmítọ́pẹ́ ti sọ bẹ́ẹ̀ tán wọ́n bá ti lè sọ tán bá ti lè gba gbogbo control yẹn sìn tán bá ti block Facebook ọwọ́ kan náà ni wọ́n ti tẹ kọ̀ǹpútà wọn on Facebook in Nigeria block lè rí wọn àwọn náà lè rí block all WhatsApp block all text messenger wọ́n ti block ẹ̀ nìyẹn ṣé rí ìwọ̀nba window tó ṣẹ́kù yìí ìwọ̀nba window tó ṣẹ́kù fún ọ̀nà báyọ̀ pé káwọn ọ̀pọ̀ tó dìde ẹjọ́ mo sọ kọ́kọ́ lánàá tó bá jẹ́ pé protest àwọn ọmọ yẹn ṣe ní Lẹ́kì tó bá jẹ́ pé ó ṣe ń lọ dìṣe ṣé àti ní New Nigeria ẹ dá mi lọ. ok so kí làwọn ará jókòó sílé fún kì í ṣọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké nìkan lélẹ̀ tẹ́mi bá wà Nàìjíríà àjọṣe ti Babangida ní 1993 ni àjọṣe ni Ìbàdàn ni mo wà ìtọ́kùn orúkọ ní gbọ́ àgàlà fi dókọ́ tó gbogbo igi tútù wọn ń dé gbọ́ àgàlà báwo gbogbo igi yẹn la fi dáná dànù tán. Iye tó dẹ̀ ń bọ̀ yìí máa le jù bẹ́ẹ̀ lọ sódà máa ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ because we are patriots kọ́ akíkanjú ọmọ Yorùbá níwájú pàtó ń ràn lẹ́nu wa lórí íńtánẹ́ẹ̀tì tàbí lórí fóònù. Tí kí wíńdò yìí kó tó close tí àwọn èèyàn wọ̀nyí ò bá dìde tó tètè gbára wọn lẹ̀ tó bá ti close wọ́n á pa wọ́n báyà nírí àwọn tó ń pa wọ́n máa gbé bọ́ọ̀sì láti máa fi kó òkú wọn tó máa lọ bẹ́ẹ̀rẹ̀ tó máa lọ dànù. àti ẹ̀ ní rí nǹkan kan mọ́ àní rí nǹkan kan tó lọ mọ́ nígbà tá a wà nínú òkùnkùn pátápátá ní. exactly torí pé gbogbo nǹkan tá à ń sọ ìṣẹ́jẹ́ mi bá ń bá àwọn ìsọ̀ yìí máa ń mú ìjìnlẹ̀ báàbù jáde Jésù ní kò sí nǹkan téèyàn ṣe ní kọ̀rọ̀
tá à ní pariwo lórí òkèlè ariwo yẹn tó ń ṣe ní kọ̀rọ̀ yẹn là pariwo káàkiri nísìnyí bí akéde gbogbo ayé rí nǹkan tó ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ nìyẹn wọn ò fẹ́ ká ríṣẹ́ ibi tó fẹ́ ṣe mọ́ wọn wá da àwọn Fúlàní wọn síta kọ́ bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn tí àwọn èèyàn bá tètè dìde níwọ̀nba wíńdò tó ṣẹ́kù iṣẹ́ níwọ̀nba wíńdò tó ṣẹ́kù yìí Olúwa pé ṣe 2021 ní ọdún ayọ̀ fún ilẹ̀ Yorùbá o wọ́n má ṣe ní ọdún ìtàjẹ̀sílẹ̀ wọ́n má ṣe ní ọdún ìtànìyàn níwọ̀nba wíńdò tó kù yìí tó kì í dẹ̀ ṣe pé àwọn ọmọdé nìkan kò sí wọn bí sójà náà dá láyé yìí. ẹ jẹ́ bá wa ṣí ẹ̀ káwọn èèyàn gbọ́ program ẹ jẹ́ bá wa pín káàkiri o. wọn bí ìjọba náà dá láyé yìí kó rí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ primary school tí wọn lè lọ sí school wọn tó dòun dògbà gbogbo wọn ní kẹkọọ síta àti ìyá wọn ìyá tó lè fún wọn lóúnjẹ wọn táwọn ọmọ ń ṣe aṣẹ́wó tó ń ṣe tọ́jú kiri rẹ̀ ẹ kó ra yín síta ẹ lọ gbàjọba yín sílẹ̀ ìjọba máa dá ebi ò lè pa wá ẹ bá ní gọ́ọ̀mẹ̀ntì gan àwọn gan máa ṣe gọ́ọ̀mẹ̀ntì ara wa bá ṣe ń ṣe láyé àtijọ́ nìyẹn gbogbo olè corruption kan máa jówó nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò rántí aráàlú so kì í ṣe pé ọ̀rọ̀ endsars àwọn youth nìkan lélẹ̀ bàbá máa jáde ìyá máa jáde ẹni tó bá wọ̀ pé à ń jẹun àgbẹ̀ tí wọ́n ti pa ọmọ ẹ̀ ní àbọ̀ ti pa àwọn ará ilé ẹ̀ sóko ìyàwó gbogbo wọn nìkan jáde gbogbo ọmọ kéékèèké ẹni kan jáde pátápátá ọmọ tó ní sùúrù àwọn ìyá abiyamọ náà ká má bẹ̀rù nígbà tí bàbá mi ti ẹ̀ ní sùúrù náà torí ẹ̀ sì máa bá mi pariwo fún wọn bó ṣe ń ka yín lára yẹn ṣe rí lẹ́nu yìí mo ti ronú kò tiẹ̀ ó dàbí pé kí gbogbo ayé kan tiẹ̀ parẹ́ lé lójijì ló ń ṣe pé kí everything kan kù tiẹ̀ end because mi kì í lè behold kí àwọn èèyàn kọ́ máa wà nínú oppression kó ó máa ń fún mi ní ìpayà gidi gan wọ́n máa dà pé wọ́n ń la ọkàn mi ni ṣe rí àwọn èèyàn àwọn ìyá tó jẹ́ pé ìyà ń jẹ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan nígbà tí ìyà ń jẹ wọ́n yébí ìyà yẹn náà kí lèèyàn kúkú jáde pé ṣe bí n tó ń fìyà jẹ mí nílé ìyà yẹn kúkú ń jẹ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí kúkú jáde síta gan pé tí ìyà tó bá jẹ́ pé jíjáde síta mi ló máa end ìyà yẹn kí ni ó ń ṣe àwọn èèyàn wa tó wá jẹ́ pé ẹ wá ń pé ẹrú ikú yìí náà ni. ṣe rí ọlọ́run tó ní ọkàn gbogbo ẹ̀dá kó bá mi ṣí wọn lọ́kàn bá ṣe ń sọ̀rọ̀ yìí kí anointing ọlọ́run kó bà lé. àwọn sójà wọn ò yá wèrè tó bá ń rán 10,000 sójà wá sí ìgboro Èkó tàbí Ìbàdàn tàbí Abẹ́òkúta bẹ́rẹ̀ tọ́wọ́ bá rí 2 million people 20 million ló wà lẹ́kọ̀ọ́ about 10 million ló wà ní Ìbàdàn tó bá rí 1 million people tó dẹ̀ rán 10,000 sójà àwọn sójà yẹn máa sá lọ ní. tó bá ṣe ń sọ fáwọn ọ̀gá wọn tó wà pé nǹkan ti dójú ẹ̀ o 1,000 bullet la ní o 1 million ló wà bí o búlẹ̀tì àtọ́wọ́ pa wá o wọ́n máa àwọn sójà gan ní àwọn ìlú gidi wọ́n ń gbébọn sílẹ̀ lọ ń join àwọn tó ń ṣe protest mo ti fojú ara mi rí. àwọn arábíyàn gbogbo wọn náà ní aeroplane tó ń jáfà wọn bá ti gbé wọn dé airport náà wọ́n ti mọ̀ pé ó ti wọ́n àwọn òyìnbó máa tó pé the die is cast Yorùbá ló ti dójú ẹ̀ tí ẹ̀ bá tí ì bá àwọn ìjọba burúkú apààyàn yìí débi táwọn ló ti dójú ẹ̀ agbára ti bọ́ lọ́wọ́ wa wọn ò ní fẹ́ àwọn èèyàn wa lọ́rùn lẹ̀. ìtẹ́ ni pé gbogbo ayé gbogbo àgbáyé kó dìde àníṣe gbogbo ẹ̀yin tẹ́ ìbọn mi ẹ lọ Google Puerto Rico protest. bàbá mi ẹ máa tẹ bá mi fún ẹnìkan lẹ́sìn Ayọ̀dèjì Adépọ̀jù. Yes. Ayọ̀dèjì Adépọ̀jù wọ́n ní àwọn Amẹ́ríkà pé àtàwọn bóyá àtàwọn òkè òkun ṣá bí tí mo bá understand tán kọ síbẹ̀ yẹn wípé wọ́n ní social security number tí wọ́n fi identify true sons and daughters of the land. So pé wọ́n dẹ̀ ti embark on this 10 to 15 years pé àwa ń tiwa kí ló dé tá à ń sọ̀rọ̀ nípa pé social media crisis. ṣé ẹni tó ń sọ social security number yẹn kí ni àwọn ìjọba Amẹ́ríkà àbí Europe àbí UK ni kí ni wọ́n fi social security number tí wọ́n ṣe ṣé àwa rò pé bàbá mi ẹ máa sọ̀rọ̀ o ṣé àwọn wá rò pé ẹni tó sọ̀rọ̀ yẹn omi ò torí mi mọ̀ understand wọn ṣé ẹ̀yin rò pé nǹkan rẹ̀ kan wà nínú tí ìgbésẹ̀ tí Nàìjíríà ìjọba Nàìjíríà ṣé nísìnyí ìjọba Nàìjíríà yẹn wọ́n sọ fún yín pé NIN number yẹn wọ́n fẹ́ máa fi ṣètò bí ìlú ṣe fẹ́ dá ni wọ́n fẹ́ máa fi ṣètò bó ṣe máa pín yín lóúnjẹ bó ṣe máa fún yín níṣẹ́ bó ṣe máa tọ́jú àwọn arúgbó yín bó ṣe máa ṣe ilé ìwòsàn tó ti dá sílẹ̀ nọ́mbà NIN yẹn ló máa mú ilé ìwòsàn sílẹ̀ báyìí NIN yẹn ló máa pèsè employment NIN ló máa mú iná wá sí gbogbo ìlú NIN yẹn òun ló máa ṣe gbogbo ojú ọ̀nà táwọn èèyàn tí wọ́n ń gbà tí trailer ń rébọ́ tí gbogbo ẹ̀ NIN yẹn àbí torí kò yé mi tẹ́ ń sọ bàbá mi ẹ bá mi fún wọn lésì o. ẹ ṣeun ṣe rí àwọn tó
ń sọ yẹn èmi ò fẹ́ búyàn lórí ètò yín mà àwọn nìkan lọ ronú ara wọn dáadáa Sunday tó máa gbìyàn Saturday lẹ ti máa mọ̀ nígbà tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ l'Amẹ́ríkà yìí gbogbo wa ẹni tó bá wà lẹ́jọ́ gbogbo alárí owó lákàntì wa kíákíá dáńgìlì bẹ́ẹ̀ni tí ìjọba fowó síbẹ̀ tí èèyàn bá ní ìṣẹ̀kọ́ sáré lọ síbi kankan àtò lọ síbi kankan bá gáún ní. palliative lásán tán ní kan kún fáwọn èèyàn níbo náà kó sí. so wọ́n ẹ̀ṣẹ̀ wa àwọn tó bá ń pè ní counterpoint èyí kan bá fi dẹ́pì táwọn èèyàn wa jẹ́ ní gbogbo yẹn propaganda irọ́ lásán pé tá a bá gba nọ́mbà yín nǹkan bá la fẹ́ fi ṣe kí ni wọ́n ti ṣe sẹ́yìn. àwọn máa fi pín owó fún yín wọ́n máa fi owó lọ pín fún anybody owó tó ti kó sápò ara wọn ṣe rí kò sí kankan rí kankan tíjọba Nàìjíríà lè ṣe fún wọn ti múlẹ̀ ìmùlẹ̀ ló bá wọn débẹ̀ ẹ̀mí èṣù ló gbé wọn wọ̀. gbogbo àsìkò bẹ́ẹ̀ tó pín oúnjẹ fáwọn èèyàn wọn àti ẹ̀ ní ìdí social security tó pín oúnjẹ tí ìjọba bá gba social security kọ́ lè mọ ẹ̀tọ́ yín ni èmi tí mo wà mí sí wọ́n sọ pé tí n bá rìtáyà lónìí sí oúnjẹ tó máa fún mi tó wọ́n ti ní rẹ́kọ̀d mi lọ́wọ́ látọjọ́ tó ti pẹ́. àwọn ìtayárí wa Nàìjíríà ṣé wọ́n fún wọn lọ́wọ́ sí i àwọn bàbá yẹn kú lọ síbi tó ti ń jókòó sẹ́gbẹ̀gbẹ̀ títí káàkiri wọn ń bẹ̀ wọ́n so kò sí kankan lè kàn àfi tíjọba tuntun bá bẹ̀rẹ̀ tẹ́ ẹ wá mú wọn lọ́kùnkún. tí òfin tuntun sì wà ń bẹ̀ tí òun ṣe 1999 constitution òdìkò yẹn. tó lè gba Nàìjíríà là nìyẹn òfin tuntun ìjọba tuntun ìlú tuntun èrò tuntun gbogbo ẹ tẹ́mi bá gbàjọba Nàìjíríà lónìí mo yẹ sọ yìí ọgbà ẹ̀wọ̀n tí màá kọ́ gan kì í ṣe kékeré tó bá wọn ẹ̀kọ́ wọ́n ti jíngírí sínú ìwà ìjàlẹ̀ ìwà kọ̀rọ̀ bí mo ṣe ń kọ́ industry tí mo ń ṣojú ọ̀nà. bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́ ọgbà ẹ̀wọ̀n sí ẹ tún máa ẹ bá mi fi ilé ìkún bàbá mi ẹ bá mi fi kún bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ hospital tẹ́ ń kọ́ léèwé ẹ máa kọ́ ọgbà ẹ̀wọ̀n fáwọn tí kọ lọ́rọ̀ sí ẹ wá tún bá wa kọ́ rehabilitation center. Omi tó bá fẹ́ rehabilitate inú wọn á rehabilitate jáde fi jù wọ́n sẹ́wọ̀n náà. Àwọn olùmọ̀ àti pé wọ́n ti rí gbà owó tó bá ṣe ń tó ṣe ẹ̀yìn náà ti pòwó yẹn ẹ ṣe gé wọn láyé tó ń bọ̀ òrùka àwọn Nàìjíríà ṣe jà so wọ́n ti wà so terrible pé ọ̀hún tó bá fi lè beat any system láyé wọn máa beat ẹ̀. Bẹ́ẹ̀ kọ́ bá ṣe ń sọ pé kó dá báyìí náà lọ́ọ́ ti máa bàjẹ́ so ìwọ tó bá ti wù ọ̀gbọ́n báyìí àwọn ọlọ́pàá máa gbé ẹ̀jì sẹ́wọ̀n yẹn ni. Ọkọ̀ àgbàdá la máa fún ẹ tó máa bẹ̀rẹ̀ sí irúkú gbogbo abẹ́jẹ̀wọ̀ ló máa ṣe ọ̀tún tó bá olùkúwàdà. So because ibi tá à ń bá lọ sí Nàìjíríà yìí ti bàjẹ́ jẹ́ náà ó ti bàjẹ́ àwọn èèyàn wọ́n ti I don't know ẹ̀mí burúkú rẹ̀ ti wà ní ẹ̀mí àyínípadà ẹ̀mí burúkú rẹ̀ ká ṣáà máa lẹ́yìn ọ̀jẹ́ nígbà tẹ́mi gbé mọ́tò lọ sí Nàìjíríà láti lọ ṣe bọ́ọ̀sì mo ti sọ fún lórí ètò yín rí èmi wá owó mo fẹ́ fi tí mọ́tò ṣe àwọn dírẹ́bà mi lẹ́yìn lọ fi owó mọ́tò mi wọ́n fi ń tinú báńkì àkáǹtì tiwọn. Bàbá mi àwọn èèyàn ń béèrè nǹkan kan. Yes. Kẹ́ ẹ tó lọ torí mo tún máa gbé last person wọlé tí wọ́n bá wà available. Àwọn ó níbi tí wọ́n máa bá mi sọ̀rọ̀ fún tí wọ́n yìn. Ẹ jọ̀ọ́ wọ́n ní pé àwọn ti mọ̀ pé wàhálà wà báyìí tí àdẹ̀ tí ìgbà Odùduwà nation tí ọ̀rọ̀ NIN yìí tán tún ti sáré gbé wọlé wọ́n ń lagi mọ́ wa lọ́tún lósì ni pé nígbà tá àti ìgbà Odùduwà nation a ti mọ̀ wípé force major yẹn ti wà in process báyìí ṣùgbọ́n kó tó di pé 99 tó jẹ́ pé wọ́n máa ẹ mọ̀ pé àwọn Fúlàní yìí anything can happen wọ́n lè ṣe anything at any time bàbá mi ẹ̀yin náà mọ̀ gbogbo nǹkan tí wọ́n ti kó pamọ́ gbogbo nǹkan ogun wọn gbogbo everything anything náà lè ṣe at any time ẹ mọ̀ pé orí wọn burú gan. nísìn kí ni a lè ṣe wọ́n ní kí ni a lè ṣe láti yọra wa kúrò nínú ìgbèkùn NIN number yìí so that to stop àwọn gọ́fìmẹ̀ntì wọ́n torí pé ṣe rí number one enemy ta ní láti mọ̀ pé ọ̀tá wa àkọ́kọ́ òun làwọn gómìnà o àwọn gómìnà torí àwọn náà máa execute ẹ̀ àwọn gómìnà yẹn ni o number one àwọn làṣẹ wà lọ́wọ́ ẹ̀ àṣẹ tó bá gan bọ́ bá ṣe máa rìn bó ṣe máa yàgbẹ́ ọwọ́ gómìnà ló wà bí gbogbo àwọn olórí kìíní kan ọwọ́ gómìnà ló wà o ṣùgbọ́n báwo la ṣe fẹ́ yọ ara wa kúrò tá a máa stand against NIN ifu number yìí ẹ bá mi sọ láàrin ìṣẹ́jú. tó bá jẹ́ pé àwọn èèyàn wa fẹ́ dá wa lóhùn ni kò yẹ kán lọ máa tò fẹ́. èyí tó wà lẹ́kọ̀ọ́ yẹn kékeré. àwọn èèyàn ò yẹ kó lọ máa tò síbẹ̀ kán tiẹ̀ sọ pé àwọn fẹ́ gba nọ́mbà. kẹ́rí pẹ̀lú àwọn nǹkan tó jáde sí gbóhùn sókè kán gbóhùn sókè pé àgbá NIN nọ́mbà kankan. ẹnìkan wípé tí àwọn èèyàn bá láwọn ò gba nọ́mbà yẹn pé àwọn communication company wọ́n máa lose báwo náà ṣe fẹ́ lose. àwọn nọ́mbà yẹn wọ́n máa lose pé tíjọba bá sọ fún ọ pé ok ẹ̀kọ́ ti gbogbo telephone line ẹ̀kọ́ gbogbo telephone
telephone line ẹ jẹ́ kí n fún yín example nsìn average telephone bill America is $50 tí gbogbo abájọ pé ó ti pọ̀ jù á fẹ́ $10 ta kúrò lọ́dọ̀ Sprint ta kúrò lọ́dọ̀ T-Mobile ta kúrò lọ́dọ̀ gbogbo àwọn phone company wọ̀nyẹn wọ́n máa lọ ṣe meeting ní board meeting wọn wá ní òkè àfọyín ní 2 months free ẹ máa sọ pé ọgbọ́n náà máa fi yíèdì sí àìdíyà wa tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ fún wọn tá a bá sọ fún wọn àṣọ nǹkan kan àwọn communication tó jọ pín owó ẹ bá mọ millions of naira billions of naira tó ń bí lórí communication lójúmọ́ kan tó bá rí pé ọ̀nà yẹn gbẹ fúnra wọn máa pàdé àwọn òṣèmọ́ ṣùgbọ́n ìjọba ò ní fẹ́ gbà torí pé purpose ìjọba ni pé láti mú wa sìn láti kó wa lóko ẹrú láti ṣe tó wọ̀n fún wa so ibi tí nǹkan tó ń pè ní stalemate ti dé nìyẹn wàhálà wa dé bá wọn wá ní mọ nǹkan táwọn fẹ́ ṣe mọ́ àwọn aráàlú náà tí ò rí fóònù lò mọ́ tí wọn ò lè ṣẹ́dowó láti Ìbàdàn sàkúrẹ́ látàkúrẹ́ s'Ògbómọ̀ṣọ́ mọ́ gbogbo àwa ṣẹ́ni ọ̀rọ̀ Nàìjíríà bá ti dàrú kò lè níyanjú ẹ là mọ́lẹ̀ fáwọn èèyàn wa ẹ là mọ́lẹ̀ tí ò bá ti di pé àti ìyá lọ́jà àti bàbá lọ́jà àti ọmọléèwé gbogbo yín bá pèsè pé a fẹ́ra nìyí mọ́ kẹsàn-án láti secretariat kẹsàn-án láti governors àti ọmọ àríbi lọ́mọ́ sójà tó dẹ̀ ní 1,000 bullet wọ́n kó mọ̀ pé òun ò lè confront 500,000 people ìyẹn ló ní ká kó máa fi sá lọ. abẹ́rẹ́ rí bẹ́rù ṣe pọ̀ lọ kó bá jẹ́ pé àwọn èrò yẹn ṣe pọ̀ tó ń sọ fáwọn òfin mọ́ nìyẹn. láyé coronavirus yìí ọ̀pọ̀lọpọ̀ ló máa kó àìsàn bẹ́ẹ̀ yẹn kò sí hospital tó máa lọ o. wọ́n dẹ̀ ní COVID-19 lọ second lockdown ti wà o. wàá tún lọ line up síbẹ̀ iye wọn ò ní dá wọn lóhùn àwọn fóònù kọ̀ǹpútà ló máa jàjà yẹn fúnra wọn wọ́n tún máa wọ ọgbọ́n míì èyí tó ti ń wọ́gbọ́n míì yẹn 90 days tá a fún wọn ó máa ti tó torí pé Nigeria is a fraud láti 1960 láti 1960 báwo láti 1948 Nigeria is a fraud báyìí dẹ̀ ní tí ìpìlẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ kò sí nǹkan tó lódodo lè ṣe àwa Nàìjíríà Ọlọ́run fún alágbára arọ́kú gan tó bá jẹ́ gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ká máa mú mi gọ́dọ̀ àpò má sí lọ́gbọ́n ṣe ilẹ̀ ló ń ṣẹlẹ̀ ní New York gbogbo ara New York àti kú tán wọ́n bá ràn tó fẹ́ gbọ́n lọ sọ́sídù Ọlọ́run fún alẹ́ ìlú àti agbára gan arọ́kú kò sí ìlú tó lè forí la nǹkan tí àwọn ọmọ Nàìjíríà pápá ilẹ̀ Yorùbá tá à ń forí là kọjá àwọn ọmọ wa máa lọ sí skul láàrin agbami òkun àgbàrá òjò wọ́n máa gun orí òpó náà orí fẹ́ǹsì tó dé skul wọ́n á dé skul náà kò tó sí bẹ́ẹ̀sì òkúta tó ń tòjọ concrete block náà ń tòjọ àwọn mi àìjókòó sílẹ̀ lẹ̀ àwọn ọmọ yunifásitì every like 1,000 of them wọ́n á jókòó sílẹ̀ wọ́n á kó pépà sínú láàpù wọn á dẹ̀ ń wò. I wish I had the power to move these people kémi gan kí n ṣáájú wọn. To redeem this country, to redeem it from all these wicked and violent people. ẹ ṣeun bàbá mi. ẹ ṣe máa. So way forward now is káwọn èèyàn wa kán dìde sí kán resist kínní yìí. Otherwise they will be consumed. Otherwise nǹkan tó máa gbé wọn mì ló kọjú sí yẹn. ìwọ̀n ọ̀dẹ̀ ní dákẹ́ oyin tó wọn dẹ̀ fẹ́ ni pé kó gbó lẹ́wà pápá kó di lẹ́bi tí màálù tí wọ́n máa jẹ oko àwa nílẹ̀ tó dáa gbogbo páànù wọn nìyẹn má yẹ ká rò pé ẹ fọwọ́ sùúrù mú wọn ẹ má fọwọ́ sùúrù mú wa tọ̀ nǹkan tó fẹ́ nìyẹn tó bá pa gbọ́ àtọ́ ṣe àwọn wàlúù wọn aráyè jẹun dáadáa ikú wọn á yọ bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ nǹkan tó fẹ́ nìyẹn o nǹkan tó fẹ́ nìyẹn tó kì í ṣe pé bóyá nífẹ̀ẹ́ wa lọ́kàn tó bá yẹ pé ogun tó ṣẹlẹ̀ ti bẹ̀rẹ̀ sí pẹ́ ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ olùgbà tó ń pọ̀ síta làwa ènìyàn Ọlọ́run la bẹ̀rẹ̀ sí dìde yìí gbogbo sùkúl yẹn ti bàjẹ́ díẹ̀díẹ̀ wọn sanwó fún ìṣe díẹ̀díẹ̀ tó wọn bá sanwó fẹ́ nìyẹn kan ní London àbá Amẹ́ríkà ní Fúlàní tó fẹ́ gbowó ẹjọ́ báwo ló ṣe fẹ́ rí wọ́n lè má sanwó oṣù mẹ́fà oṣù mẹ́wàá 18 months ẹlòmíì àwọn gómìnà àti máa kówó jẹ tí lọ́ọ́ bá ń fẹ́ fọ́ etí wọn dànù ẹ wá máa wò ẹ máa ṣe sùúrù ẹ máa gbàdúrà ẹ máa lọ ṣọ́ọ̀ṣì a máa ṣe ìṣòro Ọlọ́run sọ nínú Psalm 115 ó ní ọ̀run ní tòun òun ti fi ayé fún àwọn ọmọ ènìyàn tá a bá láyé jẹ́ àwa náà lọ́ máa dín ìpínlẹ̀. nǹkan tá a bá fẹ́ láyé ló máa bá wa fẹ́ ó ti fún wa ní choice yẹn. ẹni káwọn pé mo bá ní kọ́ lọ ká Psalm 115 ó ti fún wa ní choice yẹn o. yes Psalm 115 gàdé máa fi kàdélẹ̀ ní ọ̀bùrẹ́ verse between verse 13 and 15 ni ó ní ọ̀run ní ti Ọlọ́run ṣùgbọ́n ti fi ayé fún àwọn ọmọ ènìyàn nígbà tá a bá gba ayé jẹ́ tán náà wá bá wa ṣe Ọlọ́run ló bàá jẹ́ ṣèbó sọ fún alújẹ́ láti pé ohun tó ń dá dáradára tó ń bàá jẹ́ ni. àwa náà dá tá a bá fẹ́ kó dá àwọ̀ wa náà ló tún wà. God bless you nígbà táwọn pásítọ̀ wa bá ń bá wa sòótọ́ ọ̀rọ̀ tó bá ń bá wa sòótọ́ ọ̀sán ọ̀rọ̀ parọ́ fún wa láti fún wa kówó jẹ láti máa ra jẹ́ẹ̀tì ìgbà ẹ̀gán ni ìlú máa tó tòrò ayé ní Ọlọ́run ní òun dá gbogbo dára ìrọ̀ pásítọ̀ báwo ló ṣe bàjẹ́ ó yá sọ nǹkan tí bá bù wí fún wa àti báyé jẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ wọn sì mú sọ níjọ́ kan ẹnu mi lẹ̀ gbà ìkan náà méjọ pásítọ̀ wa ó tẹ̀lé Buhari ìkejì tẹ̀lé Àtíkù Ọlọ́run kan wọn lè jẹ́ pé ìpèròpọ̀ lára
ọ̀nà sókè àbọ̀ sójú ọ̀nà òtítọ́ tá a bá sì bọ́ sójú ọ̀nà òtítọ́ yẹn Ọlọ́run lè gbà wá o bí o ṣe pé o mò ń advice wa ni. ẹ ṣeun bàbá mi ẹ ẹ ṣe mà. adúpẹ́ ẹ ṣeun a máa rí yín bá o ẹ ṣe mà adúpẹ́ ẹ ṣe gan mo kí gbogbo ẹ̀kọ́ kí gbogbo ìjókòó ẹ gbogbo yìí ṣeun o. ẹ ṣeun. Bàbá tí mo ṣẹ̀fẹ́ gbé wọlé náà lélẹ̀ ẹ káàbọ̀ sórí ètò wa. nǹkan tèmi fẹ́ béèrè lọ́wọ́ wa ni pé káàdì tẹ́ sọ yẹn ni wọ́n ṣe chip sí àbí a rí wọ́n ṣe bíi kíní chip tó máa ń wà bíi. ṣé ẹ̀yin ti rí káàdì yẹn ni ẹ̀yin ti rí káàdì yẹn. ó dàbí pé kó máa ní chips nínú bíi àwọn àwọn bank card wa. bẹ́ẹ̀ ni tó máa ń ní bíi bẹ́ẹ̀ ni. so that is ẹ kàn lè bá mi fojú wò ó mà ẹ má bínú torí nǹkan tèmi kàn tiẹ̀ ṣe pè nìyẹn gbogbo àwọn tó sọ wọ́n ti sọ sómi ní ìdàtí heart bọ̀ ẹ bá mi fojú wò bí èlò lẹ́rọ yìí pé káàdì yẹn ẹyọ kan tó lè cost ṣe ká pè ní 2,000 naira so 2,000 naira káàdì ẹyọ kan wọ́n dẹ̀ láwọn ní 200 million people right so 200 million people times 2,000 bóyá àwọn èèyàn wọ́n lè bàbá mi times ẹ̀ kan ní calculator èmi drive so ibi tèmi fẹ́ lọ lórí ọ̀rọ̀ yẹn tèmi fẹ́ káwọn èèyàn wá rí nìyẹn so because but why tẹ́ fún mi calculation yẹn èèyàn kan sọ̀rọ̀ social security I don't think so it's totally different nítorí pé wọ́n fi identify true Nigeria who is true Nigeria nígbà tí gómìnà kan ti wá tó ní gbogbo Fúlàní all over Africa they are Nigerians so tá a bá fi àwọn yẹn náà kún bóyá another 15 million. Padà ibi tí mo lọ́pọ̀ ní ìmà. It is a lot of money. It is billions of naira. So àwa wá pè ní 2,000 ẹ ti mọ̀ yìí pé bí Nàìjíríà ṣe ń work tó bá jẹ́ 2,000 naira ní production card yẹn ẹ mọ̀ yìí pé 5,000 wọ́n máa fi gbé jáde. Ibẹ̀ yẹn là á wò. So 5,000 naira times 2 million people. 200 million people. Mọ̀ iye owó tó máa tún gbé jáde lápò ìjọba páwọn fẹ́ ṣe káàdì ni. So ibi tí mo ń lọ ni pé irú owó yẹn kí la ní ìdí ẹ̀ fún nílùú ẹ mọyì nǹkan tá a ní ìdí tíjọba bá ní àlówó tá a fẹ́ fi ṣe tó ń fẹ́ lọ yá owó láti ṣe ẹjọ́ ṣé owó káàdì pélébé la máa fi billions of naira ṣe kí nìyẹn fẹ́ ṣe faraàlú. That is the issue. Why are you going to spend that kind of money tó bá jẹ́ 2,000 ní ẹ mọ̀ ẹgbẹ́ 5,000 ní àwọn ìjọba ẹ̀ máa gbé jáde nípa àwọn ṣe káàdì yẹn okay 5,000 times 200 million kí la lè fi ṣe láàrin ìlú pẹ̀lú wàhálà tá a ní. bàbá mi kọ́ ni wọ́n ti ṣe calculation yẹn ní trillions of naira ni. it is. ibi tá a miss ni ẹ̀ṣẹ́ gbogbo analysis wa all right but nǹkan tá a face yẹn lèmi fẹ́ torí ẹ̀ pé ipe do you know how much money these people will spend láti sọ pé àwọn fẹ́ fi ṣe káàdì yìí ẹ máa wá gbọ́ o ó ṣẹ̀ṣẹ̀ wá kan iye àwọn tó máa ní distribution of this card ẹ̀ tó wá débẹ̀ náà kí káàdì tèmi ò tí ì jáde ó lè jẹ́ àwọn òṣìṣẹ́ local government yẹn tó ń fún wọn àwọn náà tún ní kí káàdì yìí tètè lè jáde ẹ fún mi 1,000 naira trust yẹn máa gbóòrù nǹkan bẹ́ẹ̀ yẹn this robbing our people. wọ́n ní plus transportation. yes yes. àtọwọ́ àwọn workers tó wà ń díẹ̀. so no matter what their argument is torí àwọn kan sì máa bá wọn argue pé bóyá wọ́n need ẹ bóyá wọ́n need the identification ẹjọ́ kí la identification fẹ́ ṣe fún àwọn èèyàn wa láyé débi ń pa wọ́n lock wọn down wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ another lockdown wọ́n fi lọ fi billions of naira wọ́n fẹ́ fi ṣe káàdì fún national security. ẹjọ́ yín tẹ́ ẹ bá mọ àwọn gómìnà ẹ bá wa fi iṣẹ́ ìránṣẹ́ sí wọn pé kán stop ṣe bẹ́ẹ̀ kán stop lórí NIN yìí kán stop ẹ̀. mo mọ nǹkan tí mò ń sọ fún yín nígbà tí bóyá Mariam Abacha ni àbí Mariam Babangida ọ̀kan nù wọ́n lọ pààrọ̀ àwọn ọlọ́pàá wa aṣọ wọn sí aṣọ dúdú tẹ́ ẹ bá mọ iye tó láwọn ṣe aṣọ ọlọ́pàá ẹyọ kọ̀ọ̀kan ibẹ̀ yẹn làwọn èèyàn ò wò wípé this is just another money making scam wọ́n á fún ilẹ̀ skill bọ̀ kí ni nọ́mbà fẹ́ dà lásìkò tá a wà yìí ṣé nǹkan tá a nídìí nìyẹn. ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu tó ń béèrè sí o pé country kan ṣe social security number o. káàdì pélébé wèrè náà wọ́n fẹ́ fún àwọn èèyàn náà fẹ́ fi. àwọn tẹ́bi ń pa tí wọn ò rí lé gbé tí wọn ò róúnjẹ jẹ tí wọn ò ríṣẹ́ ṣe táìsàn ń ṣe wọ́n rí lé ìwòsàn. ẹ lọ yá owó sọpọ kẹ wá bá mi béèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣọ máa fi iná lé wọn lẹ̀ wọ́n máa fi oúnjẹ táwọn ọmọ wọn máa jẹ lẹ̀ wọ́n á lọ gba èèyàn pé kó wá máa gbálẹ̀ ta wọ́n máa kó owó fún láti fi gbálẹ̀ ta torí
kí ni àǹfààní káàdì yẹn tó ju problem táwọn èèyàn wá ń fèsì sí lọ. nǹkan tèmi fẹ́ dá sí nìyẹn that's all tọ́ fi máa fi because trust me ẹ lọ béèrè pé èló náà fi ṣe NIN yẹn àwọn káàdì yẹn ẹ wà surprise iye tó máa gbé jáde àwọn tó jẹ́ pé 300 million náà fi ń kọ́ ti gíráàsì l'Abuja Aso Rock àbẹ́ ẹ̀gbọ́n yẹn ni àbí iye kíní kan mílíọ̀n àwọn èèyàn ti mọ iye tó jẹ́ mi ìmọ̀ iye fígọ̀ yẹn ìgbà tó gbé fígọ̀ tó fi ń kọ́ ti gíráàsì Aso Rock jáde àwọn èèyàn lanu ni pé tẹ bá mọ iye tó fi ń fọ tọ́ílẹ̀tì l'Aso Rock ká tó wá sọ pé káàdì pélébé. nǹkan tó yẹ ká béèrè nìyẹn pé ká tiẹ̀ tó kàn dẹ́mẹ̀ pé èló náà fi ṣe káàdì yìí àkíní significant ẹ̀ lára ìjọba tó ń sọ pé àwọn olówó tán rówó ṣe lé ìwọ̀n rówó ṣe tọ̀hún wọn á ní owó pension àwọn ọ̀rí san owó ilé ìwọ̀n ọ̀rí san kí ilẹ̀ wẹ́ bólẹ̀ tí wá rówó tẹ́fẹ́ fi ṣe káàdì fún 300 million people láti ẹ̀ ní one naira ní káàdì yẹn which is never gonna be 1 naira that is 200 million naira and you know it's not going to be. so ṣé yẹn la ní ìdí lásìkò yìí that is the question we should ask them. tẹ̀dẹ̀ ń sọ pé káwọn èèyàn yá yín lówó so owó tẹ lọ yá ń ta trillions of naira káàdì wèrè tẹ máa pín fáwọn èèyàn òun lè fi ṣe fún kí ni káàdì yẹn máa fún wọn ṣẹ́ sí àbó máa máyé wọn rọrùn sí. I rest my case ibi tẹ́mi fẹ́ sọ nìyẹn. Thank you. ó sún mi báyìí ẹ̀yin èèyàn wa ṣé kò tó súyàn báyìí. ìjọba Nàìjíríà ẹ gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn bàbá wa yẹn ti sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí ibi tá à ń lọ ìyá dẹ̀ sọ fún àwọn èèyàn wípé kò sí tó ń jẹ́ ìbò ní 2023 torí pé gbogbo ọ̀nà tí wọ́n ń gbà tẹ́ rò pé wọ́n fẹ́ fi ayé rọrùn ni o wọ́n máa wá fún yín ní àwọn ẹ̀rí wọ́n máa lo social security yẹn náà máa lò wọ́n níṣẹ́ mọ bó ṣe ń lọ lókè òkun tó jẹ́ pé táwọn èèyàn bá ti ní nọ́mbà social security number ó ní wọ́n fi máa wo bí wọ́n ṣe fẹ́ pín owó fún yín náà fi máa wo bó ṣe máa ṣètò ètò tí wọ́n ṣe máa fún yín lóúnjẹ coronavirus ti dé sí òótọ́ máa tì wọ́n mọ́lé ẹ̀yin èèyàn ẹ jẹ́ kó rí yín pé ẹ ṣí ojú yín ẹ ṣí etí yín ẹ ṣí ọkàn yín ẹ kọ ìyà yẹn once and for all ẹ kọ pátápátá lónìí nítorí pé kí ni àwọn èèyàn yìí iṣẹ́ inú òkùnkùn èèyàn òkùnkùn ni wọ́n ti bá òkùnkùn múlẹ̀ wọ́n ti bá iṣẹ́ ibi múlẹ̀ pọ̀ kò sí ìbẹ̀rù Ọlọ́run kankan ṣoṣo ní ọkàn gbogbo wọn. ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń gbàdúrà Father we pray for our government lóòótọ́ èmi náà lòdì sí torí pé kí ni ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ká gbàdúrà fún ìjọba káwa náà lè wà ní àlàáfíà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín béèyàn bá máa gbàdúrà fún orílẹ̀-èdè tó máa gbàdúrà fún àwọn tó wà ní ìjọba àkóso ó nílò ìtọ́ni nínú ẹ̀mí láti mọ àwọn ibi tó máa darí àdúrà ẹ sí àti irú àdúrà gan tó yẹ kó o kọ́kọ́ gbà àwọn ayọnilẹ́nu orílẹ̀-èdè tiwa ní Nàìjíríà yẹn tí wọ́n fẹ́ wá jẹ́ ká pín nítorí iṣẹ́ òkùnkùn wọn nítorí gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀ tó wà láàrin wọn tó jẹ́ pé wọ́n mọ̀ pé tó bá tú báyìí kò síbì kan tí wọ́n lè farapamọ́ sí ìhòòhò wọn tú síta nìyẹn. ẹ wò ó ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ dìde gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń lọ tò tẹ́ rò pé nǹkan ni orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ ṣe fún yín àsìkò tuntun tá a bá jẹ́ kí Tinubu bọ́ bẹ́ẹ̀ Fáyẹmí ọmọ yìí ǹjẹ́ ọmọrin ní àṣẹ dáadáa ní àgbà kí àwọn kinní kan tó bá ti débẹ̀ ó ṣe kinní kan ọmọ mi tọ́ra rẹ jẹ́ ni o tó o bá gbà kí Fáyẹmí kó dórí ìjọba ọmọ tọ́ra rẹ jẹ́ ni ẹ gbà mí bí mo ṣe mọ èdè yín wọn yẹn sọ ọmọ nìyẹn bọ́ ọ bá gbà kí Ifá yẹ wọ́n ikú yẹ wọ́n Ifá yẹ wọ́n kó tọ̀ ọ́ jẹ́ kó sọ wípé ìyẹn a ṣe títì yín dáadáa ìyẹn atọ́jú arúgbó ìyẹn atọ́jú ọmọ yín tó jáde nílé ìwé tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ kí wọ́n jáde nílé ìwé ọmọ ìtanra rẹ jẹ ní ìyá ẹ̀mí ẹ̀ ń tanra yín jẹ ni torí pé kí ni àwọn ẹni yìí tá máa sọ pé òṣèlú táwa mọ̀ láyé ìsìn ìmùlẹ̀ òkùnkùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ní kí n ṣáàwò máa fi hàn ìmùlẹ̀ òkùnkùn ni wọ́n ti ní ìlànà tí wọ́n tẹ̀lé tó jẹ́ pé tó o bá wọ politics gan tó o bá wọ báyìí kó o jángẹ́lì jù bẹ́ẹ̀ lọ kó o jángẹ́lì jù bẹ́ẹ̀ lọ wò ó wàá gbàgbé ìyá apá ẹ pángẹ́lì ni ẹ wọ́n ti da epo yẹn sí ẹ lára kó o tó mọ̀ pàṣọ funfun ló wò ìwọ gan ti dára wọn tán
torí pé kí ni ìmùlẹ̀ ni wọ́n sì ti wà nínú ìlànà tó o bá fi wọbẹ̀ pẹ́rẹ́ tó o fi ẹsẹ̀ wọbẹ̀ báyìí tó àfi tó o bá fẹ́ ṣe nǹkan tó tẹ̀lé wọn wàá yẹsẹ̀ kúrò ní o wàá fi rìfáàsì padà sí ṣùgbọ́n tó bá rí tó orí tó ń wojú kokokokoko mọ́ wọn lọ́nà àbáyọ mọ́ kò sí ìrònú pìwàdà mọ́ wọn mọ́ bó ṣe fẹ́ rìfáàsì mọ́ torí ọwọ́ wọn ti mọ̀ pé wọ́n ti sú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti múlẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ní táwọn máa ṣe nìyẹn wọ́n ti mọ̀ pé ní táwọn máa ṣe nìyẹn